أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر ما صنعنا نبوء لك بنعمتك علينا ونبوء بذنوبنا فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الله لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قدوس الله لا إله إلا الله سلام الله لا إله إلا الله المهيمن الله لا إله إلا الله لا إله إلا الله الجبار الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله الوهاب الله لا إله إلا kò sí irú Ọlọ́run la ilaha illallah kò sí irú Ọlọ́run la ilaha illallah ẹ̀gbọ́n Ọlọ́run tóbi la ilaha illallah ẹ̀gbọ́n Ọlọ́run tóbi la ilaha illallah òun ló ṣẹ̀dá wa la ilaha illallah òun ló ń ṣe ìjẹ wa la ilaha illallah. àfihàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àfi tọrọ kí Ọlọ́run ìgẹ́ Ọlọ́run fún Ànábì Muhammadu
a fi tọrọ bẹ́ẹ̀ fáwọn àfáà wa àwọn òbí wa ìkẹ́ ọlọ́run ọlọ́run kó má dúró lórí gbogbo àwọn tá a tọrọ fún ni kó kárí gbogbo ẹni tí ń fẹ́ tiwa nítorí ọlọ́run a kí gbogbo ẹ̀yin èèyàn wa káàbọ̀ sí orí ètò wa ìpàdé wa tá a ti máa dára wa lẹ́kọ̀ọ́ ọlọ́run nínú Suratu Yusuf tá a ti máa fi ọ̀rọ̀ ọlọ́run ọba bọ́ra wa àtàwa àti yín ọlọ́run jẹ́ bá pàdé nínú Mizanul Hasanati níbi òǹsùnwọ̀n tí wọ́n ń kọ dáadáa wá sí ó dàbí eré ó dàbí àwàdà ó dàbí ẹ̀fẹ̀ àmọ́ èyí tí yàn bá fojú di nínú iṣẹ́ àìmọye irú rẹ̀ ní gbé ni kò yọnú ọlọ́run àìmọye irú rẹ̀ ní gbé ni wà àlìjánnà bẹ́ẹ̀ nìyí tó bá jọ yàn lójú níbi iṣẹ́ bí àwọn ìṣiṣẹ́ rẹ̀ wá jọ ni lójú pé ẹ̀dùn ọmọ gbààwẹ̀ kan pọ̀ mo ṣàìsùn kan pọ̀ fọlọ́run ó lè jẹ́ ńkọ́ lọ́lọ́run fẹ́ lò ó lè jẹ́ kọ̀ sáǹfààní ń bẹ ọlọ́run bá ti ń gbà níyànjú yìí ọlọ́mọṣáájú ó wúlò fún wa láyé àtàlùkìyámà gbogbo ẹ̀kọ́ tá à ń kọ́ ń bẹ ọlọ́run jó mọ́ lápá dáadáa nínú ìgbésí ayé wa ibi tá a tọ́ dé òun ni aya 99 ìtàn Nábì Yusuf alayhi salatu wa salam bí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti lọ́ọ́ pàdé rẹ̀ ní alẹ́ni tó kù fún ní màmá tó kù láyé bí wọ́n ti lọ́ọ́ pàdé rẹ̀ ní ìlú Egypt nígbà tó ní wọ́n mú bàbá àwọn bọ̀ wá àwa sọ díẹ̀ àti ráńpẹ́ fúnra wa nínú ní tí wọ́n ń pè ní mọ̀jísátù àwọn ànábì ọlọ́run àríṣe mọ̀ tọ́lọ́run ní ká ànábì Yusuf alayhi salatu wassalam kọ́ tọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ nígbà tó ní kí wọ́n faṣọ ránṣẹ́ sí bàbá àwọn kí wọ́n faṣọ náà kí wọ́n fi kàn án lójú ìyó ojú rẹ̀ ọ̀la yóò bẹ̀rẹ̀ sí ní máa ríran wọ́n sì faṣọ náà sí ànábì Yakubu alayhi salatu wassalam lójú ó sì bẹ̀rẹ̀ sí ní máa ríran kì í ṣaṣọ lásán ìwọ ní máṣọ tiẹ̀ nísìn èmi náà ní máṣọ tèmi náà kí ni wọ́n fi bọ́ afọ́jú lójú kí nǹkan ó sì máa ṣe agbára ọlọ́run ní bẹ́ẹ̀ gbígbàdúrà ọlọ́run ní bẹ́ẹ̀ atara bẹ́ẹ̀ sọ díẹ̀ àti ráńpẹ́ fúnra wa nínú kí ni wọ́n ń pè ní mọ̀jísátù àwọn ànábì ọlọ́run àríṣèmọ̀ ìṣẹ̀lẹ̀ ìyanu àti karamọ́tù àwọn awliyaullah àwọn tán bá jẹ́ ní olúwa bọ́lọ̀ mọ́ ṣe fi ìṣẹ̀lẹ̀ ìyanu ṣàpọ́nlé àwọn náà bó fẹ́ bí tiwọn ò ní nínú búwà nínú kò ní ní tá à ń pè ní tàhádí nínú tàhádí ni pé kí ànábì ọlọ́run sọ pé kí wọ́n sọ fún ànábì ọlọ́run pé tó bá máa ń pa ànábì ọlọ́run ọba ní ọ̀tọ̀ọ̀tọ̀ sọ fún ọlọ́run ọba pé kó ṣe báyìí pàṣẹ pé kí òjò rọ̀ pàṣẹ kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ kó sì wá rí i ṣe lábẹ́ yọ̀ǹda ọlọ́run ọba láti fi lè fìdí òtítọ́ ìjà ànábì rẹ̀ múlẹ̀ tàwọn ẹni ọlọ́run tó bá jẹ́ kàrámà kò ní rí bẹ́ẹ̀ ọlọ́run ó yọ̀ǹda rẹ̀ fún wọn ní mímbá bí àpọ́nlé mímbá bíi pé mi ò fẹ́ kójú ó tì í kò jù bẹ́ẹ̀ lọ abọ́lọ́run fẹ́ fi encourage òun náà fún rẹ̀ láti tẹ̀síwájú nínú iṣẹ́ tí ń ṣe yóò máa tọrọ yóò máa tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run máa gbàdúrà rẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n wà láyé ń sàálà ní làwọn tí yà náà hò ànábì ní ẹni tó bá súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí bẹ́ẹ̀ yóò dẹni tó yẹ sí pé tó bá béèrè lọ́dọ̀ ọlọ́run máa fún lẹ́ẹ̀kan náà ọlọ́run ṣàṣewá bẹ́ẹ̀ o fàá náà sínú sáfù àwọn ẹni rẹ̀ ànábì Yusuf alayhi salatu wassalam ọlọ́run ní wa rafa'a abawayhi ala al-arsh وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذا خرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم رفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعل ربي حقا الله أكبر وقد حسن بي إذا خرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لمن يشاء إنه هو العليم
العليم الحكيم. رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. ذلك من أنباء الغيب نوحي إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون. Ọlọ́run ní wàrọ́fà abawayhi ala al-arshi ìgbà tí bàbá ànábì Yusufu alayhi salatu wa salamu ìyẹn Yakubu ìgbà tó padà dé ìlú Egypt láti lọ́ọ́ bọ́mẹ́ bẹ́ẹ̀ rẹni tó kù fún níyà àti gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú gbogbo àwọn aráàlú wọn nígbà tán padà dé ilẹ̀ Egypt rafa abawayhi ala al-arshi. Ànábì Yusufu wá ṣàpọ́nlé bàbá rẹ̀ ó bá bara àwọn tó bí i kò sí bí yẹn bá ti tó láyé àwọn òbí rẹ̀ ò gbọ́dọ̀ kéré lójú rẹ̀ nítorí pé ó ti wá di gómìnà àbí tó ti wá dá aṣáájú ìlú aṣáájú ẹgbẹ́ àbá àfáà náà ló di tara ayé wá ń pọ́n lé wọ́n bá bàbá rẹ̀ ọwọ́ ara wọn tó bí ọ wọ́n wá ń kí ọ wá ń kí wọn gan torí pé ọ wà ní ojú àdó nítorí pé ọ wà níbi tó ti ń gba yìí níbi tí wọ́n ti ń kí ọ láṣáájú ó gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé kékeré ló jẹ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọmọ ló jẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n bí ọ tí wọ́n tọ́ Ànábì Yusuf alayhi salatu wa salamu oyè tó jẹ iyì rẹ̀ nínú ìlú Egypt kò kó sí lójú kò jẹ́ ó gbàgbé pé mo ti lè dáyé ṣe ìkúkúrú àwọn òbí mi sójú fáìmọ̀ iye ọdún èmi náà ti dodindi kọ́ wá ti torí ẹ̀ kéré àwọn òbí ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ warafa abawayhi ala al-arshi. Ànábì Yusufu ní ẹ máa bọ̀ wá bàbá ẹ máa bọ̀ wá ìyá mi ó dì mọ́ wọn lẹ́yìn tó ti pọ́n wọn lé ó tún wá gbé wọn sórí arṣu àga tó bá tóbi ní ń jẹ́ bẹ́ẹ̀. wa kharru lahu sujjada. ó gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sí orí àga tó ń pè ní arṣu àga tí máa dàbí bẹ́ẹ̀dì ńláńlá tí máa fẹ̀ níbi táwọn olóyè ni wọ́n máa jókòó sí kò sọ pé àga yìí àga olóyè ni nígbà tí ẹ̀ pa àwọn òbí mi lé fún wọn lága mi àga tóun gangan tọ́ sí ló ní káwọn òbí òun jókòó sí. wa kharru lahu sujjada. àwọn náà wá pọ́n Yusufu lé wọ́n pọ́lọ́ ńlé lára ẹ̀ àwa la bí kò túmọ̀ ká mọ́ pọ́n lé nígbà tó o bá ti yẹ̀yẹ́ nǹkan rẹ ara yóò bọ yẹ̀yẹ́ rẹ̀ nígbà tó o bá ṣàpọ́nlé ọmọ rẹ tó ṣàpọ́nlé ìyàwó rẹ ara yóò bọ ṣàìlójútì sí wọn bọ ṣànífín ẹ̀ nígbà tó o bá pọ́nkọ rẹ lé ara yóò bọ dójútì yìí nígbà tó ti dójútì nǹkan rẹ ìwọ fún ara rẹ ló ń rojọ́ káàkiri gbogbo àwọn obìnrin tẹ́ ẹjọ́jọ́ rẹ̀ baálé mi bó ti rí nì baálé mi kò wúlò kò ṣàǹfààní baálé mi òǹgbèsè ní ọjọ́ gbèsè káàkiri àdúgbò baálé mi báyìí lórí ìgbà táwọn ọ̀rẹ́ rẹ náà bá ń bá baálé rẹ pàdé aláìwúlò ojú aláìgbádùn tó sọ fún wọn náà wọ́n máa fi wò àpọ́nlé tí wò fún bó ló ti fẹ́ káwọn fún. Ànábì Yusuf alayhi salatu wa salam lẹ́yìn tó pa àwọn òbí rẹ̀ létán àwọn òbí náà wá dápọ́nlé padà àwọn ọmọ náà dápọ́nlé padà àwọn ẹ̀gbọ́n ẹ̀ wa kharru lahu sujjada. ní gbogbo wọn bá wólẹ̀ kharru lahu sujadan wọ́n wólẹ̀ fún wọ́n foríbalẹ̀ fún Yusufu. àwọn àfún tafsiri wá lọ́lọ́tọ̀ọ̀tọ̀ lérí kí ni túmọ̀ kharru lahu sujada kí ni túmọ̀ kharru lahu sujada. ǹjọ́ bójúmu ká sọ pé Ànábì Yakubu alayhi salatu wa salam bàbá náà wá ń forí balẹ̀ fọ́mẹ́ kí ni Yusufu ń wò tí bàbá rẹ̀ fi ń forí balẹ̀ fún tó fi gba ìforíkanlẹ̀ bàbá ẹ̀ tó fi wá gba ìforíkanlẹ̀ bàbá ẹ̀ ó wá da àwọn àfáà kan láàmú àwọn ò gbọ́dọ̀ tú ní ìtumọ̀ tó fojú hàn yìí ẹjẹ́ àtúwọ́ àṣẹ ìrànkọ́ alédè Lárúbáwá máa ní ojú tọ́pọ̀ a máa pẹ̀ka síbi tọ́pọ̀ ẹjẹ́ àtúwọ́ àbí tẹ ibòmíì tá a lè gbé ka kọ́mọ̀ yẹn pàwọn aláàgbọ́n tí Ọlọ́run ọba ń sọ yé kọ́mọ̀ yẹn pàwọn aláàgbọ́rọ̀ Ọlọ́run ọba yé bó ti tó àti bó ti yẹ
kharru lahu sujjada yìí àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ forí balẹ̀ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà forí balẹ̀ fún táwọn bá tiẹ̀ fẹ́ forí balẹ̀ òun díndín ànábì ọlọ́run Yusuf alayhi salatu wasalam ṣé kò yẹ kọ́mọ yìí pé kò tọ́ kóun gba ìkúnlẹ̀ bàbá òun kóun gba ìforíbalẹ̀ àwọn ẹ̀gbọ́n òun wọ́n ju ọlọ́mọ náà kódà bí ẹ bá tiẹ̀ tún ṣe ti pàṣẹ ìjà ànábì ṣé tọ́jú orí náà tó ká tó wá sọ pé ànábì Yakubu alayhi salatu wasalam ara fún àwọn ànábì àwọn àfà ara fún wọn pé ìjà ànábì tiẹ̀ ó tún ju ti Yusuf lọ alayhi salatu wasalam ìjà ànábì rẹ̀ nítorí àwọn ànábì ọlọ́run bá náà jura wọn lọ ó ní tilka rusulu faddalna ba'dahum ala ba'd ọlọ́run ní àwọn òjíṣẹ́ tẹ̀ ń wò yẹn àwọn náà jura wọn lọ a fún wọn lọ́lá tó jura wọn lọ a fún wọn ní ráǹkì tó ṣàgbára wọn àwa lè má wàá mọ̀ lámọ̀dájú ta ló jura wọn lọ ń pàtó o àmọ́ aṣáfura sáwọn kẹ́kẹ́ ó dà pé àwọn ànábì Musa alayhi salatu wasalam ànábì Ibrahim alayhi salatu wasalam Isa alayhi salatu wasalam tatuni Nuhu alayhi salatu wasalam ànábì Muhammad àwọn márààrún àárí pé wọ́n ṣàgbà àwọn yòókù torí pé a kà wọ́n sí ulul azmi ọlọ́run sì sọ nínú suratul Ahzab pé àdéhùn tá a bá àwọn márààrún ìgbé ìtúlẹ̀ yàtọ̀ ó ládéhùn tá a bá àwọn márààrún ìgbé ó tún lè yàtọ̀ túmọ̀ sí pé àwọn tún ṣàgbà gbogbo àwọn ànábì ọlọ́run ọba yòókù nínú àwọn márùn yìí náà aráfu wáyé pa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàgbà gbogbo wọn tó rà ànábì ní ana sayyidu waladi adama aw ana sayyidu bani adama wala fakhar èmi la ṣáájú gbogbo ọmọ ànábì adama kì í ṣe fáàrí ànábì sallallahu alayhi wa sallam ni ó sì pè nígbà tọ́lọ́run bá ń bínú níjọ́ kìyàmọ̀ ìṣìpẹ̀ tọ́lọ́run ó fi ṣe ìṣirò nígbà gbogbo ànábì ọlọ́run bá ń pé a lè súnmọ́ Ọlọ́run ọba lé ní o olúwa bínú kan kò bírú ẹ̀ rí ànábì Ibrahim alayhi salatu wasalam olóhùn ò lè déwájú Ọlọ́run o ànábì Musa wọn lólóhùn ò lè déwájú Ọlọ́run ìyẹn sábà kan náà Muhammadu sallallahu alayhi wa sallam nìkan òun ni ó láǹfààní àti lọ bẹ Ọlọ́run ọba lọ ké pe Ọlọ́run ọba lórúkọ tí ń jẹ́ ń jọ́nà pé tí ẹ̀ ṣe ṣírò bẹ́ẹ̀ ni tọ́mọ náà bá ń wọ náà tọ́mọ àlìjẹ́nà wà àlìjẹ́nà ìṣìpẹ̀ kan tún bẹ́tà nàbì sallallahu alayhi wa sallam ó ṣe fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ní la ilaha illallah lọ́rùn tí wọ́n bára wọn nù náà tí anabi ní shafa'ati li ahli al-kaba'iri min ummati tí ó tún ṣìpẹ̀ tọ́lọ́run ó tún gba ìṣìpẹ̀ rẹ̀ yóò tún ṣìpẹ̀ lẹ́ẹ̀kẹta àwọn àlìjẹ́nà tán wà àlìjẹ́nà lẹ́kùn tún ní ṣí fún wọn bọ̀rọ̀ ìṣìpẹ̀ anabi wọn ó tún fi wọlé sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ àmọ́ ìpè anabi ṣàgbà gbogbo àwọn anabi ọlọ́run ọba yòókù anabi Yakub alayhi salatu wa salam arafu àwọn àfọ mímọ̀ ìpè ó ṣàgbà àwọn anabi ó ṣàgbà anabi Yusuf alayhi salatu wa salam nípa ajá anabi kí Yusuf wá ń wò tí Yakubu fi wá ń forí balẹ̀ fún tí ò lè pé bàbá rárá àwọn àfọ tafsiri kan ní ẹjẹ́ àgbéyẹ̀wò dáadáa kìí ṣe Yusuf wọ́n forí balẹ̀ fún kìí ṣe Yusuf ni wọ́n forí balẹ̀ fún anabi Yakub alayhi salatu wa salam àti anabi àtàwọn ọmọ ìyá rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ìforíbalẹ̀ tí wọ́n ṣe ń jọ́ náà wọ́n sọ pé wọ́n foríbalẹ̀ fún Ọlọ́run ọba látara àdùnnú ń pé àtúbá Yusufu pàdé ẹjẹ́ àṣẹ sájírátù ṣùkúrì fọlọ́ níjọ́ tínú ẹni bá dùn níjọ́ tí appointment tó ti apply fún tó ti lé tí wọ́n appoint rẹ pé wọ́n gbé contract yìí fún èyí tó fi máa dunnú tó fi máa yọ àyọ̀pọ̀ra ọba kọ́kọ́ kí Ọlọ́run ọba náà kó foríbalẹ̀ fún ìyẹn là ń pè ní sájírátù ṣùkúrì ìforíbalẹ̀ dúpẹ́ fọ́lọ́run ń bẹ nínú Islam ń bẹ nínú sunnah nabi sallallahu alayhi wa sallam mo fẹ́ wẹ́ pé ìmáàmù wa Imam Malik òun kà sí makruh àmọ́ ara àwọn àfa àtọ́pọ̀ nínú ìlànà Imam Malik ẹ̀rí nǹkan tí Imam Malik bá lópinion kò túmọ̀ pé gbogbo àfa tó bá ti wà nínú ìlànà rẹ̀ wọ́n ń worship ẹ̀ tó bá ní Malik léèyàn kò túmọ̀ pé ń worship Imam Malik àmọ́ àwọn principle kan àtàwọn fundamental kan bẹ nínú mazhabi ẹ̀ tó fi bíúdì ẹ̀ táwọn àfa bá láìkì ẹ̀ mo láìkì ìpìlẹ̀ Malik mo láìkì bí ṣe understand the hadith àti Quran àwọn principle understanding rẹ̀ yẹn lèmi náà fẹ́ máa lò ó ti di Maliki nù àwọn àfa tó bá ṣe principle yẹn àtàwọn ìpìlẹ̀ yẹn pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ ní Maliki ni wọ́n conclusion tí wọ́n náà sábà máa jọ ti Imam Malik láfẹ́rẹ́ àwọn àfa nínú ìlànà Imam Malik táwọn sọ pé àfa wa wọ́n ló pe mọ́kìrúhù pòun ò rí pilẹ̀ fún un súnà àmọ́ àwárí látara bẹ́ẹ̀ sájídátù ṣùkúrì ń bẹ nínú súnà nàbì sallallahu alayhi wa sallam torí pé ó ṣẹlẹ̀ lójú ayé ànàbì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ kí ìdùnnú kára yọ wá
yìí tá fi máa ṣe nǹkan míì bóyá máa kọrin àbá máa ká tó ṣe léyìn kódà ìjọba jóni tó já láàlí náà ká kọ́kọ́ forí balẹ̀ fọlọ́run ọba náà ká dúpẹ́ fún un. wọ́n ní irú forí balẹ̀ bẹ́ẹ̀ lànàbí Yakubu alayhi salatu wassalam ṣe níjọ́ tí ó bá Yusufu pàdé pé ha ẹ̀jẹ̀ awólẹ̀ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ní ká bá Yusufu pàdé lálàáfíà tó sì jẹ́ mùsùlùmí tí ò tí ì dẹ́lẹ́sìn míì ọlọ́run wọn fi dúpẹ́ fún. wa kharru lahu sujada wọ́n wá tu wípé kharru lahu wọ́n wólẹ̀ lahu nítorí Yusufu tí wọ́n bá pàdé sujadan lillah wọ́n forí kanlẹ̀ fún ọlọ́run lahu bí ó mọ̀ túmọ̀ li ajili Yusufa nítorí Yusufa kìí ṣe pé lahu wípé wọ́n forí kanlẹ̀ fún Yusufu gan fún rẹ̀ lahu wípé nítorí Yusufu ni wọ́n fi forí balẹ̀ fọlọ́run. àwọn àfáà kan ní ibi táwọn ó tù sí kọ́hún ibi àwọn ó tù sí kọ́hún náà tó tù bẹ́ẹ̀ Fakhruddin Razi wọ́n pọ̀ àwọn kan níbi àwọn ó tù sí ni pé kharru lahu sujadan wọ́n forí kanlẹ̀ fọlọ́run ọba láti dúpẹ́ fọlọ́run ọba lọ́gangan ibi tí Yusufu wà ó dàbí gbà pé wọ́n kọjú sí Yusufu dàbí kíbúlà ṣe é mọ̀ pé kíbúlà tá à ń kọjú sí Káàbà kọ́ là ń forí balẹ̀ fún ọlọ́run là ń forí balẹ̀ fún símbọ̀ lásán ni òun kharru lahu sujadan wọ́n forí balẹ̀ fún ọlọ́run ọba wọ́n fi dúpẹ́ àmọ́ lahu ó ṣe déédéé ọ̀gangan ibi tí Yusufu wà àwọn kan sì ní hàn sujadan sùjúdù àmọ́ túmọ̀ tàwádùn ìrẹ́rẹ́ nílẹ̀ kharru lahu sujada wọ́n rẹra wọn lẹ̀ fún Yusufu kìí ṣe pé wọ́n lọlẹ̀ wọ́n júbà ẹ̀ wọ́n gbà fún nǹkan ó ti joyè kódà bó tiẹ̀ jábúrò wa kódà bó tiẹ̀ jọmọ wa àgbà fún ọ ìgbà fún ni wọ́n tú eléyẹn sí nítorí wọ́ọ̀dù sùjúdù ní èdè Lárúbáwá ó lè túmọ̀ tẹríba. àwọn kan ní ibi táwọn ó tú sí náà ni pé wọ́n forí balẹ̀ àmọ́ bàbá àtìyá rẹ̀ ò sínú àwọn tí ó forí balẹ̀ bàbá àtẹni tó kù fún níyà àwọn ò sínú àwọn tó forí balẹ̀ àwọn ìyókù ni wọ́n forí kanlẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ à ń pè wá kharru lahu sujadan kharru lahu sujadan àwọn ẹ̀gbọ́n rẹ̀ forí balẹ̀ fún. ìbéèrè ní pé ẹ̀yin tẹ́ tú báyìí níbo lọ́lọ́run ti sọ nínú àyà yìí pé kò sí bàbá rẹ̀ ńbẹ̀ kò sí ìyá rẹ̀ ńbẹ̀. ìtẹ̀síwájú ọ̀rọ̀ tí wàá tú àṣírí pé bàbá rẹ̀ àtẹni tó kù fún níyà yẹn náà ńbẹ̀ nítorí pé ànábì Yusufu padà sọ pé bàbá mi ṣe é ṣe ìpàlà tí mo lá lọ́jọ́ sí ńgbà tí mò ń bẹ kékeré ló padà wá sí ìmúṣẹ yìí. ẹ má gbàgbé ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ súrátù Yusufu àlátà ànábì Yusufu lá tó ti torí ẹ̀ di èrò inú kànga táwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n pẹ́ gan ẹ̀ tí àlá tó dá wàhálà alẹ̀ ta láwọn kan sọ pé aláwọn ló dá wàhálà alẹ̀ aláwọn làwọn ọmọ ìyá rẹ̀ gbọ́ aláwọn ní pé òun rí àwọn àràwọ̀ ahada ashara kawkaban òun rí ìràwọ̀ mọ́kànlá òun rí ìràwọ̀ mọ́kànlá àti wà ṣàmùsà àtòrùn wàlùkọ̀mọ́rà àtòṣùpá ra'aytuhum li sajidin òun rí i pé wọ́n forí balẹ̀ fóun àlátọ́lá nìyẹn ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá wá tú ìforíkanlẹ̀ anabi Yakubu alayhi salatu wasalam àti ẹni tó kù fún Yusufu níyà àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ tẹ́ bá náwọn ẹ̀gbọ́n nìkan ló forí kanlẹ̀ Yakubu sí mbẹ̀ kò bá wọn forí kanlẹ̀ ẹni tó kù fún níyà náà bá wọn forí kanlẹ̀ aláyìn ò pé mọ́ aláwọn òjò dindi mọ́ àwọn mọ́kànlá ló forí kanlẹ̀ nu oòrùn àtòṣùpá ò forí kanlẹ̀ fún anabi Yusuf alayhi salatu wasalam àwọn náà dáhùn kí dandan kọ́ ni kí hàn lálàá láwọn wá sí musẹ̀ gẹ́lẹ́bẹ́ bá ti là ọlálà ipò he dọ́là lójú oorun dọ́là náà pọ̀ inú rẹ̀ dùn ọ̀rẹ́ rìn jí ìgbà tó sì jí ẹnìkan kan lẹ̀kùn wọn láwọn ń béèrè rẹ̀ ó ti jẹ́ wọ́n bá gbé 1 million naira wá fún ọ àbí 2 million naira náírà ní kọ́rẹ́nsì tán fi gbówó wá fún ọ wọn láwọn wá bùn ọ wọn láwọn yọ zaka fún ọ àbórí nǹkan ọwọ́ sọ ìpàlà yẹn kọ́ ló ṣe torí dọ́là ní tójú àlá ó tún wá retí kọ́sàjẹ́ dọ́là tá a bá lálà dandan kọ́ ni kọ́ jẹ́ bá a ti la gẹ́lẹ́ náà ní ọ̀ṣẹ́ àmọ́ nǹkan kan tí ó sún mọ́ tó fi mọ́ kí àlá yìí ó ṣe déédéé ara wọn. wọ́n ní anabi Yakubu alayhi salatu wasalam kò ṣe dandan kóun náà wà nù àwọn tó forí kanlẹ̀ ńjọ́ kò ṣe dandan kí ẹni tó kù fún níyà náà wà nù àwọn tí ó forí kanlẹ̀ fún níjọ́ náà àwọn gbé ka ibi táwọn náà gbé ka yẹn àmọ́ tó fojú wọn jù náà ni pé wọ́n forí kanlẹ̀ fún ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn tafsiri tù sí nítorí pé nínú ẹ̀sìn táwọn ń ṣe níjọ́ náà Islam náà lẹ̀sìn wọn àti bọ́n ṣe ń ṣe ní máa yàtọ̀ òfin
àkáàmù tiwa àwa mùsùlùmí bá a ṣe ń kírun bá a ṣe ń gbàwẹ̀ ìgbà wo ni kẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ìgbà wo ni kẹ́ ṣínú àwọn òfin wọ̀nyẹn lè máa yàtọ̀ láti bi orí ànábì kan sí orí ànábì míì èyí tí ò ní yàtọ̀ láéláé ni pé ìmọ̀ Ọlọ́run lọ́kan àjọ wà lérí ẹ̀ ni àwọn ànábì tó kọjá náà kírun bó wọn ṣe ń kí tiwọn lè yàtọ̀ sí tiwa fíkìwù wọn ṣẹ̀ríà wọn ó lè máa yàtọ̀ àmọ́ ẹ̀sìn kan náà ni àjọ ń sìn nǹkan kan náà ń dúdú ẹ̀ dálé lérí so nínú òfin tiwọn ó lè mọ̀ sí ń bẹ̀ yìí pé kíyàn foríbalẹ̀ fún yàn fi kíyàn kì í ṣe wọ̀ èyí tó jẹ́ wọ̀ tí ẹnìkan ò gbọ́dọ̀ dánwò lérí àwọn ànábì tó ti lọ àtàwọn tá a jẹ́ mùsùlùmí tèmi ni kíyàn forí kanlẹ̀ fi ṣèjọ́sìn fún yàn ẹnu gbogbo àlùmọ̀ kìí ṣe ẹnu àwọn àfáà ìsìlámù nìkan ẹnu gbogbo àlùmọ̀ túmọ̀ sí pé gbogbo ọkùnrin gbogbo obìnrin ọmọdé àgbà ìsìlámù lọ́gbọ́dọ̀ mọ̀ pé kóun forí balẹ̀ fi jọ́sìn fún nǹkan míì kìí wulẹ̀ ṣe wọ̀ ó ti sọ ọ́ di ẹni tí èṣe mùsùlùmí mọ́ ẹnu kò sí so àwọn ànábì Ọlọ́run tó ti kọjá àgbọ́dọ̀ sọ pé ìforíkanlẹ̀ tọ́ fún wọn nípasẹ̀ pé kán fi ṣèjọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run wọ́n dẹlẹ́bọ nù àmọ́ kí wọ́n forí kanlẹ̀ láti fi kíra wọn ó ṣeé ṣe kó wà nínú ṣẹ̀ríà tiwọn bẹ́ẹ̀ làwọn àfa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa òun tafsiri gbé kan pé ṣé báwọn màláíkà náà forí kanlẹ̀ fún ànábì Ádámù tọ́lọ̀ ní sujudu lé Ádámù ẹ forí balẹ̀ fún Ádámù ìforíbalẹ̀ tiwọn náà bó láwàá tú sí kí àtúmọ̀ sọ àtúmọ̀ lọ́nbẹ́rẹ́ náà ní kí ẹ àwọn àfa kan sì lọ́nbẹ́rẹ́ bẹ́ẹ̀ náà sẹ́ni àwọn màláíkà náà kì í ṣànábì Ádámù wọn forí balẹ̀ fún wọ́n forí balẹ̀ fọ́lọ́run tó ṣiṣẹ́ lára Ádámù wọ́n ṣàfẹ́ sọ pé ìforíbalẹ̀ tọ́ láti fi kí nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba àmọ́ tó fojú ọ̀nà Al-Qur'ani ni pé fún kíkí o lásìkò tiwọn ọ̀tọ̀ ló jẹ́ kí ó tọ́ fún anabi Yakubu alayhi salatu wasalam ó sì tọ́ fún anabi Yusufu náà láti gbà alayhi salatu wasalam bá ń ṣe kíra wọn gbà náà nù àwọn àfọ mímọ̀ wa ní àmọ́ o fálùmọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣáà náà lè forí balẹ̀ kíra wa mo fẹ́ràn bàbá mi púpọ̀ mo fẹ́ forí kanlẹ̀ kí mo fẹ́ràn ìyá mi púpọ̀ mo fẹ́ forí kanlẹ̀ kí àáfà mi mo fẹ́ ṣéwù mi mo fẹ́ forí kanlẹ̀ kí sọ́tọ́ bẹ́ẹ̀ ẹnu gbogbo àwọn àfà ìsìlámù kò alimamu Nawawi rahimahullahu ta'ala walimamu Ibn Taymiyyah rahimahullahu ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfà wọ́n ṣe hikaya ìjìmá níta ń pè ní ìjìmá òun ni consensus àwọn àfà kẹnu wọn kò lérí ọ̀rọ̀ ń pé bídájọ́ nǹkan báyìí ṣe rí ni ẹnu gbogbo àfà ìsìlámù kò sí pé ó ṣèwọ̀ ká fi ìforíkanlẹ̀ kíyàn ká fi pọ́nyàn lé lẹ́yìn Ọlọ́run ọba àlékè ọlá èyí tó bá wá ti kéré sí ìforíkanlẹ̀ èyí tó ti kéré sí ìforíkanlẹ̀ bíi ká bẹ̀rẹ̀ òun lẹ́nu òkò sí a dẹ̀ ti ṣe àwọn àlàyé kan sẹ́yìn tí arojọ́ náà tí ó pẹ́ díẹ̀ báyìí lérí kí ni ìdájọ́ ìbẹ̀rẹ̀ fi kíyàn nínú Islam ó ṣe déédéé ìgbà tí awuyewuye kan ṣẹlẹ̀ ní Ìlọrin àwọn ọmọbìnrin kan tí wọ́n ní wọ́n gbé àwọn ìyá wọn lọ àgọ́ ọlọ́pàá wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ lérí àbẹ̀rẹ̀ láwa ń gbé yẹ̀wò pé ǹjọ́ tiẹ̀ wọ́ọ̀tì tó lè ṣẹ̀yà rẹ̀ nítorí rẹ̀ ǹjọ́ wọ́ọ̀tì tó lè ti torí ẹ̀ ṣe bàbá rẹ̀ ǹjọ́ wọ́ọ̀tì tó lè ti torí ẹ̀ kó kúrò nínú family house kìí ṣe ń pa fi ń pèpè síbi ìbẹ̀rẹ̀ ń pe ẹyẹ gbogbo èèyàn máa bẹ̀rẹ̀ àmọ́ ǹjọ́ táwọn èèyàn bá ti fẹ́ máa gbé nǹkan lórí òṣùwọ̀n tó jù lọ tí wọ́n máa fún nǹkan ní déédéé òṣùwọ̀n tó mọ nínú ẹ̀sìn mọ́ yóò bùkátà sí kí wọ́n ṣàlàyé pé ìbẹ̀rẹ̀ àwa náà pèpè síbẹ̀ o kìí ṣe ń pa ń sọ pé káṣà yìí kó máa continue kó máa parẹ́ láéláé o kò sí ṣé oúnjẹ ni ṣó yóò yàn ní pé wọ́n bẹ̀rẹ̀ fi kí mi ṣó yú ọ láti jọ wọ́n ti ń bẹ̀rẹ̀ kí ọ náà àwọn mùnáfíkí lọ́pọ̀ jù náà àti àwọn bẹ̀rẹ̀ kí ọ àwọn tó yára kanlẹ̀ jù ń bi ìbẹ̀rẹ̀ láyé àwọn mùnáfíkí náà wọ́n kanlẹ̀ pátápátá ní sábà fẹ́ kí ọ ẹ wá rí nínú àṣàlẹ̀ yìí bàbá ń bẹ̀rẹ̀ fọ́mọ ẹ̀gbọ́n ń bẹ̀rẹ̀ fábúrò ọ̀rẹ́ ń bẹ̀rẹ̀ fúnra wọn tẹ́ẹ̀tì rí i pé ó kọjá pé kẹ́ ni wọ́n ń sinra wọn wọn ò jọ́sìn fúnra wọn wọn ò wọ́ṣìpù ara wọn wọ́n kàn kíra wọn ní àṣà ni káwá ti torí ẹ̀ káwá sọ pé nítorí bẹ́ẹ̀ ní bá ṣe bẹ́ẹ̀ ó ti dọmọ náà nítorí òun ò lè bẹ̀rẹ̀ fún bàbá òun ò lè bẹ̀rẹ̀ fún ìyá òun kọ́ wá ti torí ẹ̀ gbèpè kó ti torí ẹ̀ rojú pípọ́n wọn ń tọ́ kọlù ojú ń tọ́ sá fún lọ ló gbé àlàyé wa jáde nígbà náà ọlọ́ kọlù tán pé níwọ̀n kókò lù wá lìdẹ́ yìí kíyàn ṣe ìyá ṣe bàbá kìí ṣẹ̀ṣẹ̀ kékeré nínú ìsìláàmù nítorí nítorí ó ṣe bẹ́ẹ̀ ní pé ó fẹ́ sá fún táwọn àfáà pè ní mọ̀kìrúhù
èyí pé kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ tó o bá ṣe àmọ́ tó o bá sá fún ọbẹ̀ tà kódò lè gba aládá tó o bá avoid ẹ̀. ọ̀dọ́ mi àwa dákọ̀ àwọn àfáà tó pọ̀ lọ jàrá nínú Islam tí wọ́n pe ìbẹ̀rẹ̀ ní makiro nínú mẹ́sàáìbí àbí mẹ́rẹ̀ẹ̀rin school of thought mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n yé sọmọ ilẹ̀ Yorùbá kódà àwọn àfáà tá à ń sọ ti kú níjọ́ tí wọ́n tílẹ̀ Yorùbá ò tí ì nítàn pé wọ́n tẹ ìlú kan dó tán pè nílẹ̀ Yorùbá Odùduwà ò tí ì délẹ̀ Yorùbá níjọ́ tí gbogbo àwọn àfáà yìí sọ̀rọ̀ ìdájọ́ bẹ̀rẹ̀ a sọ ọ̀rọ̀ mọ́mú Qarafi a sọ ọ̀rọ̀ mọ́mú Izzuddin Abdulsalam a sọ ọ̀rọ̀ mọ́mú tatuni al-Imam al-Ghazali a sọ ọ̀rọ̀ al-Imam Nafarawi a sọ ọ̀rọ̀ al-Imam Wajihuddin Abul Maali a sọ ọ̀rọ̀ Imam Ibn Abidin lọ́dọ̀ àwọn Hanafiya a sọ̀rọ̀ àwọn Hanabila náà láwọn tó pe makiruhu a sọ̀rọ̀ wọn àwọn tó wá pè ní pé àwọn ò tiẹ̀ pé makiruhu lọ́dọ̀ tàwọn tọ́ aláàlí pọ́nbélé ní a sọ̀rọ̀ tiwọn náà tàwọn ẹ̀rí tán gbé ara lé àwa sọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n pè ní haramu náà bíi al-Imamul Baghawi rahimahullah al-Imam Ibn Taymiyyah rahimahullah ọmọ kéwù rẹ̀ Ibn al-Qayyim rahimahullah al-Imamul Qurtubi tó tún jẹ́ Maliki gbogbo àwọn àfáà gbà bẹ́ẹ̀ tí wọ́n pè ní haramu amọ́rọ̀ tí wọ́n wá amọ́rọ̀ àwọn ẹ̀rí tán gbára lé náà wá àti tí ń ṣàwọn ẹ̀rí yẹn tí ò jẹ́ ká lè tẹ̀lé ibi tí wọ́n lọ tó jẹ́ àtẹ̀lé ibi tọ́pọ̀lọpọ̀ àfáà ìsìláàmù lọ pé makiruhu ni nínú ẹ̀rí tán wá náà ni hadisi Anas ọmọ Malik rahimahullahu ta'ala radiyallahu ta'ala anhu wa rahimahu Anas ọmọ Malik sàbí ànábì hadisi tí wọ́n lọ gbà wáyé pé wọ́n béèrè lọ́wọ́ ànábì pé tí mùsùlùmí bá mùsùlùmí pàdé sáà lè tẹ̀ fúnra wa tí wọ́n ní Anas ọmọ Malik kan ànábì sallam sọ pé kò tọ́ ká tẹ̀ fúnra wa a sọ àwọn àìsàn tí ń ṣe hadisi wọn àti gbogbo táwọn àgbààgbà nínú àwọn àfáà aládìsí Islam sọ ń pa hadisi yẹn pé kò ní àlàáfíà ìgbìyànjú tí Sheikh Albani táwọn dé gbẹ̀yìn nítòsí ń bí táwọn ṣe lérí hadisi wọn láti lè wọ́ sókè pé kó gòkè àgbà gbogbo ìgbìyànjú yẹn bó ṣe padà fẹ́ẹ̀lì tó jẹ́ pé táwọn àgbà àfáà tó ti lọ àwọn mọ́mọ́ Ahmadu mọ́mọ́ Bayaki tí wọn náà lọ padà jọ́rọ̀ gbogbo ẹ̀ náà la ṣàlàyé nù rẹ́kọ̀dù náà nígbà náà kódà níjọ́ tèmi gan kọ́kọ́ bá hadisi Anas pàdé láyé hadisi ayen haniba dona li ba'din hadisi Tirmidhi o ìgbàgbọ́ mi ni pé ìbẹ̀rẹ̀ ọ̀tọ̀ nínú Islam ká eléyìí clear kí la tún fẹ́ lẹ́yìn eléyìí wallahi lazim ìgbàgbọ́ mi ni pé kò tọ́kẹ́ nìkan bẹ̀rẹ̀ fẹ́ nìkan níjọ́ mo kọ́kọ́ bá hadisi ní pàdé tí mo gbọ́ sétí mo sì lọ wádìí ẹ̀ hadisi Imam Tirmidhi ó ní hasan ó ti dá náà nù láì mọ̀ pé àlàyé kù sẹ́yìn ẹnìkan lọ́wọ́ bí mi pé hadisi yẹn wọ́n mọ̀ gbọ́ pé ó ní issue kan ní nígbà tá a ṣẹ̀ṣẹ̀ wá ṣèwádìí la rí i pé kò sálàáfíà lára hadisi wọn àti pé tí wọ́n mú Tirmidhi bá pé hadisi ní hasan ó ní kéèlẹ́gì díẹ̀ lọ́gbà lérò àti bẹ́ẹ̀ lọ nínú àwọn àlàyé tó wà lérí nífẹ̀ẹ́ tún padà síbi eléyẹn mọ́ nítorí bíi tafsiri la wà. wọ́n tún mẹ́rin mi wá hadisi Mu'adh ọmọ Jabal tálẹ́ni tí ń pè tí ń dà wá láàmú. hadisi Mu'adh ọmọ Jabal tí Mu'adh ọmọ Jabal sọ pé òun travel lọ sí ilẹ̀ Sham ilẹ̀ Syria òun wá rí tí àwọn kìrìsìtẹ́nì àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ń forí kanlẹ̀ fáwọn àsákífà wọn wọ́n ń ṣe sùjúdù fún wọn àwọn àsákífà làwọn yàá sí mímọ́ àwọn bàbá àjọ wọ́n ń forí kanlẹ̀ fún wọn lòun wá òkè já máa ṣe bẹ́ẹ̀ fún wa Nabi sallallahu alaihi wasallam ó tọ́ sí jù wọ́n lọ àbíbò làwọn ṣe tó tí wò jù bẹ́ẹ̀ lọ ló wá forí kanlẹ̀ fún Ànábì ní kí ló ń dánwò yẹn ó ní mo ṣe rí ìtàn ṣe lọ́hùn nù àwọn ẹgbẹ́ wa mi sọ pé ó sọ fún Ànábì kí mo rírú ẹ̀ ṣé kí n ṣe bẹ́ẹ̀ aṣọ dodo ń tọrọ mọ́ hadisi yẹn náà pé hadisi yẹn àláfíà tóun náà lára o ẹ lè rí chain rẹ̀ kan báyìí tó dá gbádùn kò sì sí pé ó ní mùtàbà àtútì máa jẹ́ nǹkan gbádùn táwọn àgbààfà aládìsí máa bójú wò láti sọ pé hadisi yìí lè gòkè àgbà ṣàwáìdí ló ní kẹtù lọ wà hadisi báyìí náà irú ọ̀rọ̀ yẹn tún jẹyọ ńbẹ gbogbo ṣàwáìdí yẹn náà lẹ́yọ̀ọ́yọ́ wọn kò sí yìí tó dá láàfíà ní leniency kíyàn ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń pẹ́ ẹjẹ́ abojú àánú wò ó ẹjẹ́ àṣàánú ẹnìyẹn lè fi perú hadisi bẹ́ẹ̀ ní sahih yẹn hadisi Mu'adh ọmọ Jabal ẹlẹ́ẹ̀kejì question mark tó tún wà ń bẹ̀ ni pé ǹjẹ́ Mu'adh gan travel lọ yá mọ́ Ṣáàmù rí lójú ayé Ànábì àárí rẹ́kọ̀dù yẹn tí ó gbajúmọ̀ ni pé gbígbé dìde tí wọ́n gbé dìde lọ sí
Sham ẹ̀yìn ikú ànábì sallallahu alayhi wa sallam lójú ayé ànábì Yamani lọ́lọ́ kò sì tí ì padà dé tó ju iṣẹ́ ńlá ànábì sallallahu alayhi wa sallam fi fayé lẹ̀ gbogbo àwọn ẹjọ́ yẹn láàrò ní ìgbà náà àmọ́ ọmọ díẹ̀ tá a fẹ́ kán sí ilé ní àtúní agbìyànjú bá ṣe ní waste time ara wa òun ni béèrè kan táwọn kan béèrè lérí ọ̀rọ̀ sujud nípa ó dà pé ìtumọ̀ wọ́ọ̀dì sujud wọ́n ní òye wa dáadáa kìí sì ṣàlébù kan ní èèyàn ọmọ nǹkan ẹ̀gbọ́n tán bá lọ́ọ̀ mọ nǹkan má bínú gbogbo ọmọ ànábì Ádámù pátápátá aláìmọ̀ ni wá Olúwa ní khuliqal insanu innahu kana zaluman jahula ọmọ ànábì Ádámù aláìmọ̀ ni so by nature aláìmọ̀ ni ọ́ nítorí ò lè mọ gbogbo nǹkan tán tó tán bá ní alágbájá olódo ní kọmọtúmọ̀ sùjúdù má bínú ò lè mọ gbogbo nǹkan tán àmọ́ ntọ́lọ̀ ń fi hàn wá lọ gangan àlàyé tá a gbé jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a fi rò pé ń ta wíwùn náà lọ kọ̀rẹ́kìtì bóyá ká fàlàyé díẹ̀ kún fún àǹfààní ọlọ́mọ kéwú àtàwọn tó bá nífẹ̀ẹ́ ìwádìí òun ni pé nínú èdè Lárúbáwá tá a bá ní sujud ní tòótọ́ adẹ̀sọ́ níbi ọ̀rọ̀ tá a bá lọ tá a sọ tẹ́lẹ̀ nígbà náà bí ọdún kan àbọ̀ sẹ́yìn yí pé sùjúdù tòótọ́ a máa nítumọ̀ tọ́pọ̀ nínú èdè Lárúbáwá torí nínú àwọn alfáàzù tí ó máa ní ìṣiráàkù lọ́wà ìtànpẹ̀ ní ìṣiráàkù nínú èdè Lárúbáwá lọ́dọ̀ àwọn fíkìhù lóga ní pé kí wọ́ọ̀dù kan máa nítumọ̀ tó ju ẹyọ kan lọ ọkọ̀ mọ̀ nǹkan nínú èdè Lárúbáwá ẹlẹ́rí wọ́ọ̀dù kan tí nítumọ̀ bíi mẹ́wàá ẹ̀ pé ìtumọ̀ mẹ́wàá ni yóò ní wọ́ọ̀dù kan péré kódà wọ́ọ̀dù kan ó lè máa nítumọ̀ tó ọ̀pọ̀sì ara wọn yóò máa túmọ̀ nǹkan báyìí yóò sì máa túmọ̀ dàkejì nǹkan ọ̀hún ẹ gbọ́ alhamim wọn a máa lò ó fún omi tó gbóná wọn a sì tún máa lò ó fún omi tútù hamim omi tó gbóná gidi wọn ní hamim omi tó tutù ju bó ṣe yẹ lọ wọn tún ní hamim ẹ rí nǹkan maula wọn a máa lò ó fún ọ̀gá wọn a sì tún máa lò ó fún ọmọọṣẹ́ ẹrú tó bá jẹ́ tá a bá ti túkùn lọ́rùn ẹ̀ tó bá di pé ó ti di aláì ẹni tó túkùn lọ́rùn ẹ̀ pé mo ti dọmọlábí àmẹ́yìn náà ní mọ̀ pé ní ọ̀gá mi nínú ìgbésí ayé mi mọ́ọ́lá ni wọ́n ní mọ́ọ́lá fúlàní ọmọ ọ̀dọ́ rẹ̀ tá a bá tún wá ń pọ́nra alẹ́ náà ní mọ́ọ́lá náà ọ̀gá la tún gbà ní èrò pẹ̀lú mọ́ọ́lá tó inú orúkọ ọlọ́wọ́n ọba ni mọ́ọ́lá wà àmọ́ mọ́ọ́lá tọ́lọ́wọ́n ọba ń jẹ́ kí èyí ṣe tọmọ ọ̀dọ̀ mọ́ọ́lá àtọ̀gá bóòlù ni ọlọ́run ṣe ròyìn ara rẹ̀ nínú súrátù Muhammad kọ́ ni ó ní tọ́lọ́n péré ní mọ́ọ̀lá ẹ bá ń wò so mọ́ọ̀lá nínú èdè Lárúbáwá a máa túmọ̀ ọ̀gá a máa túmọ̀ ọmọọṣẹ́ ṣẹ́ríkì opposite ara wọn ni wọ́ọ̀dù kan náà dẹ̀ ń túmọ̀ ìtumọ̀ méjèèjì àlàámù nínú èdè Lárúbáwá a máa túmọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àmù rẹ̀ ni àbúrò bàbá rẹ̀ àmù rẹ̀ ni a sì túmọ̀ kérò pọ̀ ibi èrò bá pọ̀ sí wọn ni àmù ṣẹlẹ̀ ń bẹ̀ àlàámù aljamul gafir aljamul kathiru waljamul ghafiru ibi èrò bá pọ̀ sí wọn ni àmù ṣẹlẹ̀ ń bẹ̀ ní ẹ̀mọ̀lì mọ́ọ̀lá ẹ ṣeun ẹnìkan kọ́mẹ́ntì pé ní ẹ̀mọ̀lì mọ́ọ̀lá lọ́lọ́wọ́n ọba nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba ló wà tó clear mọ́ṣà orin tàbá ni wọ́n ni mọ́ṣà àbí ńgbà tí a bá kó ẹran jẹ àwọn ẹran tá a máa kó jẹ màálù rànkúnmí ńgbà tó bá pọ̀ wọ́n tún ní mọ́ṣà ìyẹn ni pé ọmọṣá mọ́ṣíà rẹ̀ ti pọ̀ wọ́n wà ní ọmọṣá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́pọ̀ nínú èdè Lárúbáwá gan àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èdè tí wọ́ọ̀dù tó bá ní ìtumọ̀ tó pọ̀ yẹn a máa sábà ní ìpìlẹ̀ kan tó so gbogbo ìtumọ̀ yẹn pọ̀ ìyẹn lọ́fà táwọn àfáà kan náà àfọ̀n lóga táwọn fi gbà pé kò sí ti ń jẹ́ ṣìrákù láwùzí bíi ẹni tán pè ní Ibn Durustawi tí ń sọ pé àwọn onígbàgbọ́ nínú tán pè ní ṣìrákù aláwùzí ní pé wọ́ọ̀dù kan máa ní ìtumọ̀ tó pọ̀ tẹ́ ẹ bá wádìí dáadáa ìwádìí ni ẹ lè ṣe mọ́ tẹ́ ẹ bá wádìí ẹ mọ̀ ibi tí Ògùn state àti odò Ògùn àtògùn tá à ń ṣe ẹ mọ̀ ibi tí dodo túmọ̀ ohun ti pàdé ó ṣeéṣe kó jẹ́ sí pé odò Ògùn ló jẹ́ kán padà sọ Ògùn state ní Ògùn èèyàn wá ní sọ pé
nínú èdè Yorùbá Ògùn state ní ìtumọ̀ bíi mẹ́wàá wọ́n máa túmọ̀ Ògùn tá ń lò wọ́n máa túmọ̀ state Ògùn state ó tún túmọ̀ kinní kan ó ṣeéṣe gẹ́gẹ́ pé pìlẹ̀ kan náà lọ́dà dúdú ẹ̀ papọ̀ tẹ́ ẹ bá mọ̀ wádìí ṣe àmọ́jọ́ ti pẹ́ ta ló lè ṣèwádìí yẹn mọ́ ẹ máa sọ pé kinní ó ní ìtumọ̀ mẹ́ta ó ní ìtumọ̀ mẹ́rin bẹ́ẹ̀ náà nírú wọ́ọ̀dù sájàdà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí nǹkan kan bẹ́ẹ̀ tán pè ní nukutọ́tù tàwátò níbo ní gbogbo òtúmọ̀ yìí ti pàdé ara wọn kí ni ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìtumọ̀ yìí lọ́dọ̀ àwọn àfọ onífíkìhù lóga wọ́n máa sọ fún wa pé ṣé ẹ rí sájàdà gẹ́gẹ́ ìtumọ̀ tó jẹ́ landlord tó nínú ilé tí gbogbo àwọn ìtumọ̀ yòókù ń wá yálé gbé lọ́dọ̀ ẹ̀ òun ni ìrẹ́rẹ́ nílẹ̀ ìjúrẹ́ nílẹ̀ pátápátá ní jẹ́ sájàdà ìtumọ̀ tí ó máa rí bí jọba nínú ilé àbí ká sọ pé tenant àpèjúwe ni o tenant tí ó máa ráyè jù nínú ilé òun ni tenant tí ìtumọ̀ tó jẹ́ ìtumọ̀ tó nínú ilé yẹn bá pé sí lára jù ká wá forí kanlẹ̀ ká fi gbangba wájú orí báyìí ká fi kanlẹ̀ òun ni ìtumọ̀ sùjúdù ń dálé lérí jù ọ̀rọ̀ tá a sọ táwọn kan láàrin sọnù wípé sùjúdù o ntọ́ dálé lérí jù nínú èdè lárúbáwá ni kí gbangba wájú orí ọ̀kanlẹ̀ ṣé mi mọ kọ́kọ́ sọ àwọn àfa àtọ́sọ pọ̀ nínú àwọn afọ́n lóga nínú wọn ní Ibnul Athiri wà nínú wọn ní àfa àwa tó ní mọ́jámù Tajul Arus Az-Zubaydi nínú wọn lòun náà wà ó ní sàjádà ó lè túmọ̀ khada kí yẹn ó tẹ̀ fún yàn kí yẹn tẹ̀ kì í ṣe tẹ̀yìn ọgbà fún yàn ojúbà fún àbí wádùn olùjàbọ̀ àti àlálà àrùdì ká fi gbangba wájú orí báyìí kanlẹ̀ ó wá ní wàlá khudun a'zama minhu kò sí khudun tó tẹ̀wọ̀n tó kí orí ọ̀kanlẹ̀ ṣẹ́rí tẹ́ bá kàn ara tẹ̀ fún yàn báyìí kódò lè gbà wípé kìí ṣe tí ò lè bẹ̀rẹ̀ dáadáa ẹ̀yìn rẹ̀ gan ni àtúmọ̀ ká sí bí àgbéraga ńlẹ̀ Yorùbá ń gbà mí tí wọ́n ń pẹ́ ọmọ ìwọ̀n ò lè bẹ̀rẹ̀ dáadáa ẹ̀yìn ń dùn ọ́ ní ò lè bẹ̀rẹ̀ dáadáa ni tí wọ́n tún ká sí bí akọ àmẹ́ni tó wá forí kanlẹ̀ pátápátá ó ti gbà fún ẹni tó forí kanlẹ̀ pátápátá ó ti gbà fún pátápátá nù ìtọ́júwèé gbà fún pátápátá jù náà ni ìforí kanlẹ̀ lójú ó jẹ́ sí pé ìfigbangba wájú orí kanlẹ̀ òun ló kó tún mọ sájàdà jù láàfin máa sọ pé òun gangan ni àkọ́kọ́ ìpìlẹ̀ túmọ̀ torí òun ló kó pìlẹ̀ yẹn tán Al-Imamul Qastolani náà sọ bẹ́ẹ̀ àwọn àfáà mímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ pọ̀ kì í ṣe èmi làkọ́kọ́ ṣáwárà dísì Mu'az torí àwọn èèyàn tí wọ́n ń gbé àwọn argument yìí wá wọ́n ṣàfẹ́ escape by all means ìyẹn máa juwọ́lẹ̀ tó bá rẹ̀ rí a ti wà lérí opinion yìí ti pẹ́ o àwọn àfáà àtàdẹ̀rù pé wọn ò lè ṣì wí tí wọn ò lè ṣì sọnú ẹ̀sìn ni wọ́n lò opinion yìí ń pé kò tọ́kọ́ mọ́ bẹ̀rẹ̀ fún bàbá ẹ̀ kó fi kí kò tọ́kọ́ mọ́ bẹ̀rẹ̀ fún ìyá rẹ̀ kó fi kí wọ́n wá shocked láti mọ̀ yí pé gbogbo ẹ̀rí tí àwọn kó dání ọ̀la láàfíà kọ̀ wá fẹ́ sẹ́rìí mọ́ wá mágídí dání à ń béèrè dísìn kẹ́ dákun ẹ fún wa lẹ́rìí tọ́lá láàfíà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àbí nínú alukurani pé ìbẹ̀rẹ̀ fún yẹn fi kíyàn haramu ni nínú islam kò sẹ́rìí kan èyí tó bá clear kò ní lálàáfíà èyí tó bá lálàáfíà á ní àlọ́mbẹ́rẹ́ nú you understand àdìsí Mu'az ọmọ Jabal tá a bá gba ìpọ́ lálàáfíà tá a assume ìpọ́ lálàáfíà sùjúdù sí ló ṣe ń bẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin sì fẹ́ sọ yí pé sùjúdù náà ti kó ìbẹ̀rẹ̀ sínú nítorí bẹ̀rẹ̀ náà máa túmọ̀ sùjúdù nkankan ni Mu'az ọmọ Jabal ṣe fún anabi njọ́ náà kò lè jẹ́ méjì nínú kó jẹ́ kó bẹ̀rẹ̀ fún anabi njọ́ òun àbí kó sì jẹ́ kó fi orí kanlẹ̀ fún anabi kánú méjì òun ló ṣe èyí tó sì ṣe òun lànàbì dájọ́ lé lérí sallallahu alayhi wa sallam ní pé ní tó ṣe yìí àmì ò ní gbà nítorí tó bá tọ́ kí ọmọ gbà ni obìnrin ní bá ní ọmọ ṣerú ẹ̀ fọkọ ẹ̀ kí ni tó ṣe fún anabi sallallahu alayhi wa sallam ìtàn tú láṣìírí mẹ́nubà dógbé lẹ́yìn bí ọ̀rọ̀ tá a sọ sẹ́yìn ni àìtàn tú láṣìírí tó fojú hàn torí ìlú títí ń bọ̀ nítorí ń bẹ̀ ló ṣe fún anabi sallallahu alayhi wa sallam ó sì sọ pé bí mo ṣe rí nílùú báyìí báyìí tí wọ́n ń ṣe fún àwọn alàgbà wọn ń bẹ̀ ní ló jẹ́ ń ṣe bẹ́ẹ̀ fún wa anabi sallallahu alayhi wa sallam náà ọdẹ ẹja lọ wọnú tàn kí wọ́n máa ṣe ń lù ú bó náà ti mọ kíra wọn ní ṣáàmù lọlọ bó wọn ti kíra wọn ní ṣáàmù ẹja lọ nù Sahihul Bukhari alimami Bukhari rahimahullahu ta'ala àti imamu Muslim wọ́n gba hadisi tó lálàáfíà tó yanjú parí wá lérí ìrìn àjò tí ẹni tán pè ní Abu Sufyan sàábì ànábì tó padà gba ìsìláàmù ìrìn àjò tó ṣe lọ sí ṣáàmù tó mìtì ẹnìkan tán pè ní Herakl àgbà ẹni tó jẹ́ àgbà bíi balógun
fún wọn ní ilẹ̀ Ṣáàmù nígbà náà ń pè ní Herakl wá ní adúrú ẹni tí ó pèrè lánàbí Ọlọ́run ọba nílùú yín ní ilẹ̀ Mẹ́kà, ẹ̀yin ará Mẹ́kà, àwọn lọ ṣe bísínẹ́sì ní Ṣáàmù ni. Ní gbogbo ìgbà náà àwọn Abu Sufyan ń bá nàbí jà sallallahu alaihi wasallam, wọ́n ń gbógun tì ní Madina lọ́wọ́ ńgbà náà. Herakl wá ń bi wọ́n pé ẹni tí ó pèrè lánàbí lọ́dọ̀ yín yẹn, ẹ sòótọ́ ẹ mọ́ kúrọ́ o, ẹ ròyìn ẹ̀ fún wa, inú ẹbí wo ló ti wá, sólódodo ni àbí òkúrọ́, kó tó dà nàbí Ọlọ́run só kúrọ́ rí, sọ́lá mọ́ náà ó wá béèrè àwọn ìbéèrè léríṣiríṣi, àwọn tá ń tẹ̀lé sán pọ̀ sí ní àbọ̀ ń dínkù. Irú èèyàn wo làwọn tá ń tẹ̀lé, sáwọn olówó náà ń bẹ lẹ́yìn rẹ̀ ni àbáwọn aláìní, àwọn ìbéèrè náà tó mélòó kan. Abu Sufyan ń dá Herakl lóhùn lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú òdodo. Ó nígbà tóun dá lóhùn tán tó sọ̀ka, Abu Sufyan náà ní pìtàn fara ayé o ládìsí tọ́lá láàfíà. Ó nígbà tóun sọ̀kalẹ̀ dáhùn, ó ní ẹ̀mí òdodo gbé Herakl lọ padà sọ pé sórẹ́ ni tó ròyìn yẹn tí ń béèrè ọ̀rọ̀ rẹ̀ látẹ̀kan tó ń dá mi lóhùn, ó ní ìròyìn tó fi ròyìn rẹ̀ jọ ròyìn àwọn ànábì Ọlọ́run tí ń bá ní purọ́ tán. Ẹni tí ń sọ̀rọ̀ yìí Kírísítẹ́nì ni o, kìí ṣe mùsùlùmí. Ó ní ròyìn rẹ̀ jọ ròyìn àwọn ànábì Ọlọ́run. Ó ní bọ́pẹ́ bóyá àfàìmọ̀ kí ìjọba rẹ̀ àtẹ́mpáyà rẹ̀ mọ́ padà dérí ilẹ̀ ibi tí mo wà yìí, ìyẹn ní pẹ̀lú tèmi gẹ́ ń jọba lélẹ́rì yìí, àfàìyẹn Ṣáàmù, àfàìmọ̀ kọ́ mọ́ padà kó sọ́ndà Muhammadu sallallahu alayhi wa sallam. Nítòsí sọ́njọ́ òun padà ṣẹlẹ̀. Nígbà tí àwọn tán wá jẹ́ alàgbàjọ àtàwọn pásítọ̀ tí gbogbo wọn náà wà ń bẹ̀ níbi tán ti ń dáhùn béèrè àtọ̀rọ̀ tí Herakl sọ́njọ́ náà, wọ́n rí pé nù wọn ò dùn ní pé olórí wa tó jẹ́ lórí ìjọ Kìrìsìtẹ́nì tí ń darí ẹ̀ lágbàáyé ní tí wọ́n sọ rú ọ̀rọ̀ báyìí ní pé empire Muhammadu sallallahu alayhi wa sallam àtẹ̀sìn rẹ̀ ó padà dérí ilẹ̀ yìí, inú rodo wọn ò dùn pẹ̀lú ọ̀rọ̀ tán gbọ́. Wọ́n ní kété tí Herakl wojú wọn tó rí pé nù rodo wọn ò dùn ló bá yí ọ̀rọ̀ padà lẹ́ẹ̀kan náà. Olóhun kan sọ bẹ́ẹ̀ láti fi tẹ́sì ìgbàgbọ́ yín ni ó jàre. Gbogbo wọn gbọ́ bẹ́ẹ̀, wọ́n ní fasajadu lahu, gbogbo wọn bá wólẹ̀ fún. Al-Imam Ibn Hajar al-Asqalani ní bi taqbilil ardi, wọ́n kì í sí ilẹ̀ ńlẹ̀, wọ́n fẹnu kanlẹ̀ báyìí. Ìyẹn ní bá ṣe máa kí àwọn olórí wọn ní Ṣáàmù ńgbà náà nù, àṣà wọn ni tí wọ́n ṣe máa kí àwọn àsákífà wọn nù, wọ́n fẹnu kì sí ilẹ̀ ńlẹ̀. Ẹ wá sọ fún mi, Mu'adh ọmọ Jabalu wá lọ sílùú láàrin àwọn ọdún náà lọ́lọ́, torí ìgbà tí Abu Sufyan ṣàǹbá nàbí jà sallallahu alaihi wasallam, Madina ṣálà nàbí wà nígbà wọn. Àárín ìgbà wọn náà ni ó lọ Ṣáàmù tó bá ẹ́sìpò lọ tòótọ́. In tó lóhun rí lọ́hun kan èyí náà ni ó jẹ́, kò sá pọ́sibù kó yí padà lọ́nà. Ó ní tóhun rí lọ́hun lòun ṣe fún wa nàbí sallallahu alaihi wasallam, àti pìtàntàn mọ́ ṣe lọ́hun ńgbà náà nínú Sahih Bukhari. Into wa rí lọ́hùn gbà náà ló ṣe fún Ànábì sallallahu alaihi wasallam. Ayé in tí Mu'adh ọmọ Jabal ṣe fún Ànábì ní pé qabbala al-arda, ó fẹnu kanlẹ̀. Tó ṣe sùjúdù tó ṣe fún Ànábì tí wá lójútu àbí olójútu. Ṣe sùjúdù tá Ànábì wá dájọ́ lé lérí ńjọ́ náà nígbà tó rí tí Mu'adh ṣe nípa má ṣe báyìí fún mi. Ṣó ti wá lójútu àbí olójútu. Ní pé kèé ṣe bí bẹ̀rẹ̀. So kò ní di ká lọ ẹ̀rí lọ́rùn ti pa nítorí kó lè sú tiwa. Àwọn tírà tán lóríṣiríṣi. Ó tún kọ̀nfàmù bá ṣe máa forí kanlẹ̀ fúnra wọn ní ilẹ̀ Ṣáàmù gẹ́gẹ́ bí kíkí lásìkò Ànábì sallallahu alaihi wasallam àti lẹ́yìn Ànábì àti ṣáájú ìgbà Ànábì sallallahu alaihi wasallam. Nínú rẹ́fẹ́rẹ́nsì ní tírà Waqidi Futuhu Sham, inú ẹni tó kọ́kọ́ tàn ilẹ̀ Ṣáàmù àti futuhatu tó ṣẹlẹ̀ ńbẹ̀ bí Islam ṣe débẹ̀, Waqidi níbẹ̀ ló ti pìtàn kan bó fẹ́ fẹ́ pàwọn kan ní ìtàn yẹn kù díẹ̀ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ àbí ò lẹ́sẹ̀ ńlẹ̀. Òjíṣẹ́ tí Sa'd ọmọ Abi Waqqas sàbí Ànábì nínú àwọn tán jagun dé Islam dé Sham, òjíṣẹ́ tó gbé dìde lọ sọ́dọ̀ Nu'manu, nígbà tó jíṣẹ́ òun débẹ̀ wọ́n ní qabilil arda, wọ́n yẹ kí ọ̀gá tiwa lérí òró, ọ kí sílẹ̀ ńlẹ̀ gbẹ́nu kanlẹ̀ gbọ́n jáde mọ́ Olóhun ò ní ṣe bẹ́ẹ̀. Ìyẹn náà tún fún wa lára pé gbọ́n ṣe níbẹ̀ ní ìgbà òun nu àti bẹ́ẹ̀ lọ tí a ní láǹfààní àti máa sọ dítéèlì rẹ̀ fún wa. Ó dà yìí tó wá jà tó ju gbogbo ẹ̀ lọ ni pé ṣe báwọn àfáà Islam, àwọn fuqaha ní mazhabi mẹ́rẹ̀ẹ̀rin, ọ̀pọ̀ nínú wọn àbí kí n sì lọ́pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n fara mọ́ kọ́ mú kìsì ẹsẹ̀ ya rẹ̀. Ẹ̀gbọ́n mi, kọ́ mú kìsì ẹsẹ̀ ya rẹ̀, kọ́ mú kìsì ẹsẹ̀ bàbá rẹ̀ fàníyàn kíkí àbáníyàn àpọ́nlé, àbí kó kìsì ẹsẹ̀ àfáà rẹ̀ àbọ̀wọ̀ rẹ̀. Ẹni tí ó kìsì ó bẹ̀rẹ̀. Ó dà tẹ́ bá gbàgbọ́ pé ọ̀tọ̀ ní bẹ̀rẹ̀, ọ̀tọ̀ ní kìsì, ọ̀tọ̀ làníyàn tán fi ń ṣe
ó dẹ̀ sọ fáwọn ọmọ tẹ ni wọ́n mọ́ bẹ̀rẹ̀ fáwọn òbí wọn mọ́ pé ká máa kíìsì ẹsẹ̀ àwọn òbí wọn kẹ wá wò bóyá àwọn òbí wọn ní problem pẹ̀lú wọn àbí wọn ní problem àwọn òbí wọn ní ó ní problem pẹ̀lú ọmọ tí ń kíìsì ẹsẹ̀ tí ó bẹ̀rẹ̀ tọ́rọ̀ bí ètò nǹkan eléyìí gan tún jù bẹ̀rẹ̀ lọ ìbẹ̀rẹ̀ plus lélẹ́yìí ìbẹ̀rẹ̀ plus ní eléyìí nípa ó dáa o eléyìí ọ̀tọ̀ àgbà ìpele yìí ọ̀tọ̀ tẹ́ ẹ bá rò pé kò tọ́ ẹ wá fún wọn bàdíìlù àti mákàrájù sẹ́rin tí ò ní ju wọn dọ̀tọ̀ bí àwọn òbí wọn nítorí pé ń fà kíhù náà lẹni tó bá bá ọwárú sọ̀ wá tó sì ní jẹ̀bi ọlọ́run ẹni tó gbẹ́sìn yé náà lẹni tó fọ̀nà bó ṣe jàre ọlọ́run tó sì tún jàre ẹ̀sìn tó jàre ayé onídọ̀tọ̀ òbí onídọ̀tẹ̀ ẹbí ó sì tún rí ntọ́lọ̀ ń fi ó ṣe ó tún rí i ṣe náà làáfà ok Sheikh Ibn Uthaymeen nínú àwọn àfáàgbà Saudi Sheikh Ibn Baz nínú àwọn àfáàgbà Saudi àti Sheikh wa ní Madina Sheikh Abdul Muhsin Abbad wọ́n ṣàfara mọ́kọ́ mọ́ kìsì ẹsẹ̀ ìyá rẹ̀ wọ́n fara mọ́kọ́ mọ́ kìsì ẹsẹ̀ bàbá rẹ̀ kó kìsì ẹsẹ̀ àfà rẹ̀ ẹ sọ fáwọn ọmọ kan mọ́ kìsì ẹsẹ̀ bàbá wọn àti ẹsẹ̀ àwọn àfà wọn má bẹ̀rẹ̀ o ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kọ́ tọ́nu Islam o àmọ́ kìsì ẹsẹ̀ ìyá rẹ̀ kìsì ẹsẹ̀ bàbá rẹ̀ káwá wò bóyá yóò dìjẹ̀gbọ̀n àbí òní mọ̀ dìjẹ̀gbọ̀n ṣé gbogbo ẹjọ́ tí ń bẹ lérí bẹ̀rẹ̀ ṣé yóò parí àbí òní parí àwọn àfáàgbà Islam tó pọ̀ ló wá faramọ́ kí ìyún kìsì ẹsẹ̀ Al-Imam Ibn Battal tó ṣe Sharh Sahih Bukhari nínú ibẹ̀ náà ló ti sọ Al-Imam Al-Abhari Maliki lòun náà sọ pé ó tọ́ Mubarakfuri nínú Tuhfatul Awazi tó fi ṣe Sharh Tirmizi òun náà sọ bẹ́ẹ̀ Ibn Hajar Al-Asqalani òun náà sọ bẹ́ẹ̀ Al-Imam Al-Qarafi Ibn Rushd Al-Jadd Al-Imam An-Nawawi bẹ́ẹ̀ lọ nínú àwọn àfáà Islam tí wọ́n ní ọ̀tọ̀ kí n ó kìsì ẹsẹ̀ ọ̀tọ̀ kí n ó kìsì owó ẹni tó bá jẹ́ ní àpọ́nlé tí ó ń tọ̀hún ètú ṣàníyàn gbéraga ló ń tọ̀hún náà fi jòkó pé kó mọ náwó sí yín báyìí pé ẹ mọ kìsì ẹ wọ́n máa ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbá ẹ bá ti jòkó báyìí ọ̀ náwó sí yín pé kìsì ẹ àbí kọ́ nẹsẹ̀ sí ọ pé ó kìsì ẹ láwọn lọ́ba tó bá jẹ́ ẹ máa bọ̀ sọlá àmọ́ ẹni tó bá yẹ kóun náà ní tẹríba ẹni ire tán fẹ́ ṣe fún tóun náà ń kọ́ irú ẹni bẹ́ẹ̀ lẹ lè kíìsì ọwọ́ rẹ̀ ẹ lè kíìsì ẹsẹ̀ rẹ̀ ń bolẹ̀ tirẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní lójú ayé Ànábì sallallahu alayhi wa sallam àwọn Yahudi kan wá bá Yahudi méjì àwọn fẹ́ béèrè kan àwọn fẹ́ tiẹ̀ fi kọ̀nfàmù ṣànábì Ọlọ́run ní tòótọ́ àbí kì í ṣànábì ẹni wọ́n sì déwájú òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alayhi wa sallam wọ́n béèrè àwọn béèrè tán fẹ́ béèrè àdìsí náà Imam Tirmizi ni ọgbà wa àwọn àfáà kan ló lálàáfíà lọ́dọ̀ tàwọn àwọn kan ní ò ní àlàáfíà lọ́dọ̀ tàwọn tá a bá ní ká tẹnubọ̀ yẹn ọjọ́ ọwọ́ lọ pátápátá àdìsí yẹn ó parí síbi pé nígbà tí wọ́n béèrè tá Ànábì dá wọn lóhùn inú wọn dùn wọ́n gba ìsìláàmù wọn láwọn jẹ́rìí pé òjíṣẹ́ Ọlọ́run ọba ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì kúnlẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n di ẹsẹ̀ Ànábì mú wọ́n sì ń kíìsì ẹsẹ̀ Ànábì àtọwọ́ rẹ̀ sallallahu alayhi wa sallam àdìsí yẹn jẹ́ kínní Abu Dawud kódà táìtù tí Imam Tirmizi fi gbé àdìsí yẹn wọlé náà ni pé ojú pọ̀nà tó fi chapterize yẹn ni pé ojú pọ̀nà ń pé alẹ́ kíìsì ẹsẹ̀ Al-Imam Abu Dawud nínú sunanu tiẹ̀ náà òun náà gbé àdìsí wá àwọn àfáà pín sí méjì lérí òun náà àwọn kan ló lálàáfíà àwọn kan ní ò lálàáfíà àwọn tán wá kí Ànábì wáfdù Abdi Qais wọ́n wá kí Ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá kọ́ nípa Islam wọ́n gba Islam odindi ìjọ ni wọ́n sì dé wọ́n kí sí ọwọ́ àtẹsẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Al-Imam al-Bukhari ó wá gba àdìsí wá nínú adabu mufradu rẹ̀ tíra mi tọkọtọ yàtọ̀ sí Sahih Bukhari nínú tíra yẹn òun náà tún chapterize pé báàbù taqbilu rijil àbí báàbù qiblati rijil ojú pọ̀nà yìí chapter yìí tí mo fẹ́ discuss níbẹ̀ ni pé ìkísí ẹsẹ̀ ó kọ́ àwọn àdìsí tí ọba kì ọ́ pù síbẹ̀ Imam Bukhari fún rẹ̀ wọ́n wá ní òun gangan àti Imam Muslim ó dijọ́ kan ní Imam Muslim wò sùn ní Imam Muslim bẹ̀rẹ̀ sí ni wọ́n kísí ẹsẹ̀ Bukhari Imam Muslim ń kísí ẹsẹ̀ àfáà rẹ̀ Al-Imam Bukhari tó ilé yìí ń kọ́ abẹ́ni tí ó bá kísí ẹsẹ̀ eré òró náà ni ó wà àbí wọ́n na ẹsẹ̀ sí lẹ́nu láti sàlẹ̀ ó dà tẹ́ bá tiẹ̀ ní ṣe bá níyàn yàtọ̀ ọ̀tọ̀ là níyàn kíkí ọ̀tọ̀ là níyàn ó fẹ́ kíìsì ni ó dà tẹ́ni tó fẹ́ kíìsì bá wà lérí ìjòkó ńkọ́ tó bá wà lérí bẹ́ẹ̀dì ńkọ́ ẹ sọ fáwọn ọmọ náà kàn máa kíìsì ẹsẹ̀ àwọn òbí wọn ẹni wọ́n má bẹ̀rẹ̀ àmọ́ kàn kíìsì ẹsẹ̀ àwọn òbí wọn kẹ́ wá wò bí tí ó bínú kẹ́ wò bí tí ó lè mọ kúrò ní family house nítorí ẹ̀ Káàbù ọmọ Malik sàbí Ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ kanú àwọn mẹ́ta tí Al-Qur'ani sọ̀kalẹ̀ nígbà tí wọ́n tẹ̀lé Ànábì lọ sójú ogun Tabuk ń pé kí dodo mùsùlùmí má bá wọn sọ̀rọ̀ mọ́ ẹ má bá wọn dòwò pọ̀ mọ́ ìgbà tí ilẹ̀ fún mọ́ wọn Olúwa lóhùn gba táwọ́bà wọn níjọ́ tí
wọ́n kéde pé tó Ọlọ́run ti gba tauba àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o inú Káàbù ọmọ Málíkì dùn débi pé wọ́n ní ó lọ kíìsì ẹsẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam eléyìí náà tún jẹ́ kan. Sayyidina Ali radiyallahu ta'ala anhu wọ́n ní kíìsì ẹsẹ̀ Al-Abbas ọ̀nkù rẹ̀ táwọn méjèèjì sì jọ jẹ́ sàbí Ànábì. Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ń jọ́ta Ànábì bínú táwọn kan sì béèrè wọ́n béèrè débi pé àṣejù wọ̀ ọ́ nígbà tán rí pé àwọn bá ti béèrè ń dáhùn wọn padà ń béèrè tí ọba làákàyè mu kí ló kọ mi Ànábì níbo bàbá mi wà gbà tí Umar rí pójú Ànábì ti pọ́n tọ́ra Ànábì ò láìkí káwọn èèyàn máa béèrè gẹ́gẹ́ bá àwọn ọmọ Ísírẹ́lì ṣe tán béèrè fa tọ́lọ̀ ti padà fa ẹ̀sìn lé fún wọn. Ó rí pójú Ànábì tí wọ́n ti bínú lọ́wọ́ akúnlẹ̀ tí Ànábì ló di Ànábì lẹ́sẹ̀ mú ní kíìsì ẹsẹ̀ Ànábì ó kíìsì ẹsẹ̀ òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alayhi wa sallam. Tòṣẹ́ni tí ó kíìsì náà ṣé rí òró lòun náà wà tó ti kíìsì ẹsẹ̀ Ànábì. Àfa àgbà náà àfa Mádínà kí n fẹ́ lẹ́yìn òkànyìn rẹ̀ Al-Imam Dhahabi ló pìtàn rẹ̀ nù Siyaru A'lamin Nubala. Muhammad ibn al-Munkadir ìkànnù àwọn àfa àgbà tí Imam Málíkì borí pa àwọn Mádínà tí gbogbo àfa ayé máa ròyìn rẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àti ìmọ̀ hadithi àwọn mímọ̀nù àwọn fíkíùnù Muhammad ibn al-Munkadir. Imam Málíkì ní tẹ́ bá rí Muhammad ibn al-Munkadir kódà láì tiẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ sì mọ̀ láì tí sọ̀rọ̀ ẹ̀ sì mọ̀ mú wá sí ìrísí rẹ̀ ó sì mọ̀ jẹ́ kí n bá dá wọn yín ìrísí rẹ̀ ó jẹ́ kí ìsúnmọ́ Ọlọ́run ó sì mọ̀ wọn yín pẹ́ kàn rí sójú lásán. Wọ́n ní yóò lọ gbé tí ẹ kọjá ìbẹ̀rẹ̀ àti kíkìsì lásán ìmọ̀ lọ gbẹ́ kẹrẹ̀ kalẹ̀ báyìí yóò gbé kẹ̀kẹ́ sílẹ̀ ńlẹ̀ yada'u khaddahu 'ala al-ardi yóò gbé ẹ̀kẹ́ rẹ̀ sérí ilẹ̀ ńlẹ̀ báyìí yóò wá sọ fún màmá rẹ̀ kí màmá dákun ẹ̀tẹ̀ ẹ̀kẹ́ mi mọ́lẹ̀ kọjá mo fẹ́ kẹ́ gbẹ́sẹ̀ lé mi lẹ́kẹ̀ẹ́. So ìbẹ̀rẹ̀ tí ìtò eléyìí àwọn sálàfù wa rèé. So kìí ṣe ntí ó lè tẹ̀lé opinion àwọn tó pè ní haramu àwọn àfa àgbà làwọn náà wọ́n yé ṣe olódo ẹ̀sìn àmọ́ ẹ má bàyé jẹ́ nítorí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ìsìlámù mọ́ kírúhù wọn pé nítorí kò sẹ́ẹ̀rì jẹ́mi ìṣó kan tó clear tó sọ pé kíní yóò tọ́nú islam káàsì tó sọ pé nǹkan haramu ní nǹkan agbọ́dọ̀ rẹ́ẹ̀rí tó dájú látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Èèyàn ni a fẹ́ fi kún àlàyé tá a ti ṣe wá sẹ́yìn. Ànábì Yakubu alayhi salatu wa salam wọ́n á ní ó forí balẹ̀ fún Ànábì Yusuf alayhi salatu wa salam ọ̀tọ̀nù ṣẹ̀ríà tí wọn lójú ó ṣe bẹ́ẹ̀ kò sí láì fi ń bẹ̀. Gbígbà tí Yusuf náà sì gbà kò sí láì fi ń bẹ̀ pé ó wá ń gbà forí kanlẹ̀ bàbá rẹ̀ ọ̀tọ̀ nínú ẹ̀sìn wọn kún mọ́ ìforí kanlẹ̀ yẹn kíkí lásán ni kìí ṣe pé ó ní ìtumọ̀ míì ní inú bá ń ṣe kíra wọn nu. Ọlọ́run wá ní ya abati hadha ta'wilu ru'yaya Ànábì Yusuf padà ń sọ pé bàbá mi hadha ta'wilu ṣé ẹ rántí àlá tí mo lá lọ́jọ́ sí tí mo sọ pé mo rí ìràwọ̀ mọ́kànlá àtòṣùpá àti oòrùn tí wọ́n ń forí balẹ̀ fún mi bàbá mi hadha ta'wilu ru'yaya min qablu. Ẹ rí i pé àlàyé aláhùn ìmúṣẹ aláhùn ni ń tọ́ wáyé yìí àlá tí mo lá lọ́jọ́ sí dream tí mo rò pé màá padà dì ibi tí mo rò pé màá padà dé tọ́wọ́ dàbí ìgbà pé àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ ń dá mi lọ́nà àwọn ọmọ ìyá mi sọ mí sínú kànga tọ́wọ́ dàbí ìgbà pé ní débi tí ń lọ àṣé padà dé bẹ́ẹ̀ àṣé dodo ńtọ́lọ̀ ń bá sọ pé ẹ̀dọ́ níláyé yọ padà ní ẹgbẹ̀rún àjẹ́ ò lè dí kádàrá lọ́wọ́ ẹgbẹ̀rún àṣàṣì ò lè dí kò lè dá kádàrá láàmú. Hadha ta'wilu ru'yaya min qabl àṣé ru'ya mi vision mi dream mi àṣé yóò padà wá sí ìmúṣẹ gbogbo dream tiwa náà tá à ń rò pé á di dáadáa láyé ọlọ́mọṣàjọ wá sí ìmúṣẹ. Olúwa mi ti sọ dòótọ́ ó ti sọ dream náà di reality. Faqad ahsana bi Olúwa mi máa ṣe eré fún mi púpọ̀. Idha akhrajani mina sijini nígbà tó mú mi jáde nínú ẹ̀wọ̀n. Mina al-badiwi tó sì mú ẹ̀yin bàbá mi ẹni tó kù fún mi níyà ẹ̀yin ọmọ ìyá mi jabikum mina al-badiwi ó sì mú yín wá láti ìlú wa gbèríko lọ́hùn. Ẹ dúró náà ká tó tẹ̀síwájú. Ànábì Yusuf alayhi salatu wa salam kí ló dé tí kò ka àkóyọ tọ́lọ́hun kó yọ nínú kànga táwọn ọmọ ìyá rẹ̀ sọ sí. Èyí ṣe tí ọ̀ka yún mọ́nú oore tọ́lọ̀ ń ṣe fún ọ ti ka bọ́lọ̀ ń ṣe yọ lẹ́wọ̀n àmọ́ ṣe mọ̀ pé kó tó wẹ̀wọ̀n wọ́n ti jù ú sí kànga
tẹ́mi rẹ̀ ọba parẹ́ ń bẹ̀ yẹn náà àkóyọ tọ́lọ̀ ń ṣe fún un nínú kànga èyí ṣe tí òrò yẹn mẹ́jọ nígbà tí ń ka oore tọ́lọ̀ ń ṣe fóun kí ọlọ́run tún ní a lè pàdé ẹ̀yin òbí mi náà wá láti Bádíwì ìlú wa lọ́hùn ọlọ́run sì tún kó mi jáde kúrò ní ẹ̀wọ̀n tí wọ́n purọ́ àṣemáṣemọ́ mi tí mo dèrò ẹ̀wọ̀n ọlọ́run yọ mí ń bẹ̀ èyí ṣe tí ọ̀kà mọ́nú oore tọ́lọ̀ ń ṣe fóun pé ọlọ́run yọ òun nù kànga àwọn àfáà ní ìlàkàì tó tún sápamọ́ síbẹ̀ ni pé ọ̀rọ̀ tó bá ló ti tán nù rẹ jẹ́ ọmọ tán pátápátá mọ́jọ́ ṣẹ́kù ìgbà tó lóun ti forí jìn àwọn ẹ̀gbọ́n òun lérí àṣemáṣe tán ṣe tó bá tún lóun wá ń dúpẹ́ lérí eléyẹn ìtún rán wọn létí ń pọ́n sábúrú fóun náà ni olóti tán nù rẹ o tún wá ń sẹlibrétì ìjọ tí ọlọ́run ṣàánú rẹ lọ́wọ́ ẹni tó ti bẹ̀rẹ̀ pé má bínú èèyàn kú ọlùgbèsè àbóṣe ọlá burú kan ọwọ́ ń ṣàdúrà ní sojú rẹ̀ ó ń dúpẹ́ ní sojú rẹ̀ pé oṣù ló ti tán ó tún rán létí ojú ọgbẹ́ náà nù anabi Yusuf alayhi salatu wa salam nígbà ó ti ṣàdéhùn fún un pé la tathriba alaykum kò sí láìfí kódà yìí nìkan yín lábùkù ń tẹ́ ṣe yìí àbùkù ló kéré jù káti ẹ̀ tó sọ pé yín sàn yín lẹ́sàn àbùkù ló kéré jù gan yìí nìkan yín lérí ọ̀rọ̀ yìí ó ló ti tán pátápátá ṣe é mọ̀ pé kó tún wá dálẹ̀ lójú wọn pé tòun sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó kó mi jáde nù kànga o ṣe é mọ̀ pé indirectly ń sọ pé táwọn ẹni ibi tì mí síbẹ̀ wọ́n nígbà tó ti tán ó ti tán lọ́kàn rẹ̀ pátápátá nù kọ́lọ́ mọ́ṣá ṣàwá náà bẹ́ẹ̀ o lẹ́ni tí ó lè máa yááfí ọ̀rọ̀ tí ò ní máa di ọ̀rọ̀ mọ́nú ó ṣòro ó ṣe kò easy nígbà tó bá gígé kírímínà gidi pàdé tó ṣe ọ́ aburú tó lágbára ló lù ọ́ ní jìbìtì owó ni àbọ̀ fẹ́ gbẹ̀mí rẹ Ọlọ́run ní ọ̀pá ọ́ kọkàn wá forgive ẹ̀ pátápátá bẹ́ẹ̀ náà kó túmọ̀ lè sọ ọ́ mọ́rọ̀ gan mọ́ àfàwọn ànábì Ọlọ́run ọba nìkan Ọlọ́run jẹ́ àjọ wọn náà. وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي. وجاء بكم من البدو mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àhásánà bí ó mọ̀ sóore fún mi púpọ̀ o. من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي جاء بكم من البدو ó tún mú yín wá láti ìlú jìnnàjìnnà ìlú wa. Al-Badwi àwọn àfúntẹ̀fsírì tú lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan sọ pé oko náà ní jẹ́ Bádù òun náà sì ní túmọ̀ rẹ̀ tó gbajúmọ̀ ìlú gbèríko ìlú tẹ́ dúró sí tí bàdáwù ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ òun ni pé ẹ dúró lọ́ọ̀kan báyìí ẹ sì máa rẹ́ni tó wà ń jìnnà ẹ sì máa pariwo òun náà máa gbọ́n jìnnà ṣàǹpé èrò pọ̀ nù lúnù eléyìí ò ní ṣẹlẹ̀ lágége kò ní ṣẹlẹ̀ Mùṣín kò ní ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Òdùmọ̀tà nǹkan wá rí yẹn látọ̀kan bóòlù ṣe fẹ́ rí láàrin èrò tó pọ̀ ẹ ti mọ̀ kébi èrò pọ̀ sí ìgboro ìlú nù àmì tó bá ti jẹ́ gbèríko ìlú tí èrò pọ̀ sí wọn ní Bádù àwọn kan sì sọ yìí pé ká má bàa pa nábì Yakubu àti nábì Yusuf lọ́mọ oko tí ó sì sí láì fi ń bẹ̀ kò sí láì fi ń bí kíyàn ọjọ́ ọmọ oko sẹ́yìn náà bá jọ́ ọmọ oko ti bẹ́ẹ̀ ní kọ́ ọmọ fa atẹ́gùn tó lálàáfíà sí mu ni ọ wà green dáadáa ọ dẹ̀ máa jẹ oúnjẹ tó fresh ẹ máa jẹ kò ní sí pé ẹ̀ ń jẹ kẹ́míkà bí àwọn ará àgbòrò ẹ̀mí ó sì mọ sábà gùn tó rẹ̀ ní jẹjẹkújẹ tó lè kúrú ẹ̀mí wọ́n ní àwọn ò fẹ́ tu ní oko nípe táwọn fẹ́ tu sí ni pé Bádù ibẹ̀ yẹn káwọn tu sí pé Bàdá ìlú kan bẹ tí ń jẹ́ Bàdà ní eré àyẹn náà òun náà náà rí fáà sí pé ìlú tá nábì Yakubu alayhi salatu wa salam àtàwọn ọmọ rẹ̀ gbé ní ń jẹ́ Bàdà fàjà bikum minal Badu Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ Olúwa tó ṣe dáadáa fún mi tó bá mi kó yín wá láti ìlú wa tí ń jẹ́ Bàdà wọ́n gbé ka ibẹ̀ yẹn min ba'di an nazagha ash-shaytanu bayni wa bayna ikhwati wọ́n ní anabi Yusuf alayhi salatu wa salam sọ pé gbogbo ilé wọ̀nyí ṣẹlẹ̀ lẹ́yìn tí ṣètánì tó ti ráyè láàrin èmi àti àwọn ọmọ ìyá mi abẹ́rí nǹkan kò tún sọ pé lẹ́yìn táwọn tí ṣètánì ti lu àwọn ọmọ ìyá mi tí ṣètánì tarí wọn tó tì wọ́n sí mi ṣe ń pé tó bá sọ bẹ́ẹ̀ ó correct kódà kó tún sọ bẹ́ẹ̀ gan ó tún bò wọ́n láṣìírí ni ó tún bá wọn kúrọ́ mọ́ ṣètánì ó fọ̀rọ̀ wọn tì sọ́dọ̀ ṣètánì kì í ṣe rọ́lọ́pàá ó fọ̀rọ̀ wọn tì sí ọ̀dọ̀ ṣètánì pé àwọn náà mọ̀ọ́mọ̀ ṣètánì ló tì wọ́n sí mi kò tún wá wí bẹ́ẹ̀ ó ní nazaga ṣètọ́nù bayni wa bayna ikhwati ṣètánì dé erin àwọn dáhàrin mi àtàwọn ọmọ ìyá mi rú àfi bí ìlú àpá ànábì Yusufu náà ṣẹ̀ wọ́n kò sì ṣẹ̀ wọ́n ṣé ṣètánì ló ráyè láàrin wa ṣètánì ló kọjá láàrin wa tírélà kọjá láàrin wa ni ń bá wọn wọ excuse nítorí àwọn àfa àgbà nínú àwọn àfóńtàsọ́wọ́fù Al-Imam Al-Junayd àti Sariyu Sakati Asakati làwọn kan máa ń fọ̀rọ̀ náà tì sí lọ́dọ̀ pé
ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ní risala Kushairiyya wọn ní dhikiru aljafa inda sofa jafa dhikiru aljafa inda sofa jafa kó máa rántí ìkorò nígbà tí nǹkan ti dùn àgọ̀ náà ni kó máa rántí ìgbà tí nǹkan dàrú kó máa rántí aburú nígbà tọ́lọ́run ti padà ṣe ọ́ lóore kò tó wá jókòó ti aburú tó ti kọjá yẹn àbí gbà pé òun rí Ọlọ́run kí ló tó fẹ́ kọ́ Ọlọ́run ó ṣe lọ́fà dúdú bá Nabi Yusuf alayhi salatu wassalam ṣe ń bu àwọn ọmọ ìyá rẹ̀ láṣìírí pé nazaga shaytanu bayni wa bayna ikhwati ṣètánì lọ́dà ní mi àtàwọn ọmọ ìyá mi rú náà. Inna rabbi latifun lima yasha. Inna rabbi latifun lima yasha. Ọlọ́run ọba mi tó ṣe rere tó pọ̀ yìí latifun lima yasha olóore lọ́lọ́run ọba kò sóore tí ò lè ṣe fún ni agbára rẹ̀ ká alútìfù òun lọ́ba tó láàánú albar ọba tí mo ṣe dáadáa a sì mọ̀ túmọ̀ ọba tí ó rí bí mójútó gbogbo ẹ̀wẹ́ ọ̀rọ̀ tó kéré àti tó tóbi a mọ̀ túmọ̀ bẹ́ẹ̀ náà àmọ́ lọ́gángan yìí ọba aláàánú inna rabbi latifu lima yasha aláàánú lọ́lọ́run ọba oníkẹ́ lọ́lọ́run ọba kò sẹ́ni tí ó lè kẹ́ kò sírùkẹ́ tí ó lè ṣe fún ni. Innahu huwal alimul hakim. Innahu ọlọ́run ọba mi huwal alimu ọba tó mọ gbogbo nǹkan ní alhakimu tó mọ tí ń ṣe àti ẹlòmíì jáde kúrò Nàìjíríà òun ṣe bóun lọ ṣiṣẹ́ ni ó ṣe bóun lọ study ni yọba lọ ṣe òun lọ ṣe masters òun fẹ́ ṣe PhD yọ pẹ́ lọ́hùn supervisor rẹ̀ lè dá dúró láì mọ iye ọdún tí ọmọ ìdílé rẹ̀ yọ máa hò kíkí ní dáhùn dúró báyìí kódà wọ́n lè tì í mọ́lé nílùú tọ́lọ̀ tí ó kàn ṣe mistake kan àbí tí ó kàn ṣe rìn tí ó ju ẹni tán wá wọ́n bá kó mọ́ wọ́n bá tì í mọ́lé ní gbogbo iye ọdún tó lò lọ́hùn ó lè mọ́ ìbánújẹ́ pé wọ́n ṣàṣeyọrí òun ò rérè okoko délé lọ kéré wálé aburú kan bẹ tí ó bá ṣe ọ́ ká lọ wà Nàìjíríà tí ó bá ṣe ọ́ ká pé abúlé yín lọ wà lolúwa fi tarí rẹ lọ sí ibẹ̀ yẹn ìwọ ló rò pé PhD ló ń ṣe ń bẹ̀ ìwọ ló rò pé nǹkan mi iṣẹ́ lọ ṣe iṣẹ́ kọ́ lọ ṣe wọ́n tọ́jú ẹ síbẹ̀ ni. huwal alimul hakim ọba tó ní mímọ̀ tó máa ti ń ṣe ni olúwa ẹ wọ́n bó ṣe gbé ìrìn ànábì Yusuf alayhi salatu wassalam bó ṣe gbé ìgbà ó gbé ìgbà nú ẹ̀wọ̀n ó gbé ìgbà palace ó gbé ìgbà nú kànga nítorí kó lè débi tí ń lọ ọlọ́run ṣàjà náà débi à ń lọ o má wàá jẹ́ anírírí ìnira mẹ́jẹ àrí wàhálà ká tó débẹ̀ ànábì Yusuf ń sọ dáadáa torí kò sọ kóró torí ìyà jẹ nínú ẹ̀wọ̀n ìyà jẹ nínú kànga ìyà jẹ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ gbogbo oyún kò pa á mọ́ tán kọ́ máa rojọ́ àìdá kọ́ máa rojọ́ bànújẹ́ wọ́n ní dhikirul jafa inda sofa jafa gbogbo dáadáa torí tó dùn mọ́ lókù tí ń sọ fọlọ́run pé mo rí nǹkan báyìí mo rí nǹkan wọ́n náà yé bọ́ ọlọ́run ló kọjẹ́ mọ́ sọ̀rọ̀ ọlọ́run láì dá ní gbogbo ìgbà níjọ́ tó rówó dáa lé ní ọ̀sán gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkankan ní pé tó iye báyìí wà káǹtì rẹ lé ní ọ̀ pariwo sádùúgbò ọmọ rẹ wá pọ̀ wá pariwo káàkiri wọ́n á sọ fún gbogbo yẹn káàkiri pé ọlọ́run gbọmọ lọ́wọ́ rẹ o tí wọ́n fẹ́ bọ́ ọlọ́run ló kọjẹ́ ni defamation of character ló ń ṣe níjọ́ tó ọba róore jáyé ọmọ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọba dáadáa lọ́lọ́run ọba tí mo ṣe ọ̀rẹ́ ń ta ni Rabbi qad ataytani minal mulk ọwọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́rọ̀ ànábì Yusuf ṣe já sọpẹ́ ìjẹ́ tiwa náà já sọpẹ́ o àwọn ayé àwọn yìí yẹn máa fi bẹ lọ́run ni ibi táwọn ànábì ọlọ́run bá ti ṣàṣeyọrí ọ̀gángán yẹn àsìkò àṣeyọrí ni fún gbogbo ẹni tó bá fi bẹ lọ́run ọba náà ọlọ́run ṣàjà náà ṣàṣeyọrí gbogbo àdáwọlé wa rere tá à ń ṣe lóru àtọ̀sán ọlọ́run já ṣàṣeyọrí ń bẹ̀ èyí táwọn ọmọ wa dáwọ́lé bí wọ́n ṣàṣeyọrí ń bẹ̀ wọ́n lọ lé ìwé wọ́n lọ lé kí ó jí ó yé wọn fún wọn lálùbáríkà fún wọn lẹ́mìí gígùn àwọn òbí wa àdáwọlé tí wọ́n náà jẹ́ ọmọ yọrí sí rere gbogbo ẹni tí ń fẹ́ràn wa nítorí ọlọ́run àdúrà wọn kó máa gbà ó àdúrà wọn kó máa gbà ó àdúrà wọn kó máa gbà ó. Rabbi qad ataytani minal mulk ànábì Yusuf padà dúpẹ́ ó dúpẹ́ ó ní Rabbi olúwa mi ò qad ataytani ó ti dá mi lọ́lá ó ṣàánú mi ataytani minal mulki ó ṣe mí láṣáájú. ó tún wá fọ̀rọ̀ yé mi mo mọ tíra mo mẹ̀sìn kí ló tún kù ó láyé ó tún lálùkìyámọ̀ ó lẹ́sìn ataytani minal mulki mo láyé nu wọn allamtani min ta'wilil ahadisi ó tún fẹ̀sìn yé mi ó fà láyé mi ó jẹ́ kọ́rọ̀ ó yé mi fatira samawati wal ardi anta waliyyi fid dunya wal akhirah توفني مسلما والحقني بالصالحين. فاطر السماوات والأرض أنت وليي في الدنيا
Fatira samawati wal ardi. Ìwọ Ọlọ́run ọba mo ké pè ọ́. Ìwọ lọba tó dá sánmà àtilẹ̀ tí ò sírú ẹ̀ rí ńjọ́ tó fẹ́ dá. O rí pílátífọ́ọ̀mù kan bì kan, o rí sáǹpù kan bì kan láti lọ́ọ́ kọ́pì ẹ̀ fi dá sánmà àtilẹ̀. Anta wali fi dunya wal akhirah. Tawaffani musliman walhiqni bis salihin. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والهكني بالصالحين. Ìwọ Ọlọ́run ọba ni wàlíyí fi dunya wal akhirah. Ìwọ lálámójútó ọ̀rọ̀ mi, ìwọ mo fọ̀rọ̀ mi lé lọ́wọ́. Níjọ́ tínú mi bá dùn ẹni tí ń kọ́kọ́ yọ̀ sí ìwọ Ọlọ́run ọba ni. Níjọ́ tínú mi bá bàjẹ́ tí mo bá kan tí ń dùn mí, ẹni tí ń kọ́kọ́ rojọ́ mi fún ìwọ Ọlọ́run ọba ni. Ìmọ̀lé ológun kan, ìmọ̀lé aláwo kan, ẹni tó bá mú Ọlọ́run ní wàlíyù rẹ̀ ni. A padà sọ túmọ̀ kí ni jẹ́ àlùwàlíyì nínú orúkọ Ọlọ́run ọba. Ẹni tó mú lágbọ̀rọ̀ dùn, ẹni tó mú láláfẹ̀yìntì, tínú rẹ̀ bá bàjẹ́, ẹni tí ó kọ́kọ́ wá sí ọlọ́kàn Ọlọ́run. Kọ́mọ̀ ẹ̀ sí pé bàbá olówó kan ti ń bẹnu ẹbí yín. Bó láti kọlù nọ́mbà alájì lágbájá báyìí, ó tí mọ́lọ̀ ní wàlíyù rẹ̀ ni. Ọlọ́run ló kọ́kọ́ rojọ́ fún. Kódà wọ́n bá tiẹ̀ wá ràn lọ́wọ́ ẹ̀dá níbi tágbára wọn bá ká lẹ́yìn tó ti rò fọ́lọ́run ni. Tọ́lọ́run ni ó tẹ́lẹ̀ dì ọ́ lọ́dọ̀ gbogbo ẹni tó fẹ́ ro kàánú sí. Anta waliyyi fi dunya wal akhirah. Tawaffani musliman walhiqni bis salihin. أنت ولي في الدنيا والآخرة توفني مسلما walhiqni bis salihin. Ìwọ lágbọ̀rọ̀ dùn mí tí ó ṣàánú mi láyé wal akhirah, kódà tó bá dijọ́ kan yìí, ìwọ ló lè kó mi yọ lọ́wọ́ ìyà náà. Tawaffani musliman. Ó wá béèrè ní tí ń fẹ́. Ó kọ́kọ́ kí Ọlọ́run, ẹ wo bí ṣe ń kì í. Rabbi qad ataitani minal mulk. Ó ṣe báyìí fún mi, ó ṣe báyìí fún mi, ó dá mi lọ́lá láyé, ó tún ní mẹ́sìn. Oore tọ́lọ̀ ń ṣe fún ọ kọ́kọ́ dúpẹ́ rẹ̀ náà kó tó béèrè míì. Ó fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni o. Ó wá kọ́kọ́ dúpẹ́ èyí tọ́lọ̀ ti ṣe. Ó ṣe báyìí fún mi, ó ṣe báyìí fún mi, ó ṣe báyìí fún mi. Ó tún wá kí Ọlọ́run ọba pé fatira samawati wal ẹ̀kọ́ ládàbí àdúrà nù. Ànábì sallallahu alaihi wasallam ní bàbá bẹ lọ́hùn kọ́kọ́ ti sànà ò síwájú. Arákùnrin kan tó jòkó kíkan wí kíní kankan ṣàdúrà lójú ayé Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní àjílìtà ó kánjú wọ́n ṣàdúrà báwọn. Ó kọ́kọ́ ṣe sànà ò fọ́lọ́ náà yín. Ṣebí tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ ayé ẹ̀yìn ẹ̀dá ẹ̀ kọ́kọ́ mọ́ sára yín náà. Ó kọ́kọ́ dúpẹ́ oore jó ní náà. Nígbà tó bá dé tó bá ní mo wá kí yín oore jó ní ni ẹni tí òun kí ní o ti mọ̀ fura mọ̀ kí ó kí mi ń jó ní náà ṣé èyí kó tó wá béèrè mi. Mo ní dúpẹ́ tí jó ní náà ni. Ẹ mọ̀ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe nígbà tó bá dúpẹ́ rẹ̀ dáadáa. Wàá sọ̀rọ̀ ń tọ̀hún dáadáa mọ́ sọ̀rọ̀ ẹ̀ láì dáa lérí rí ó fi wá àti fọ́n mi. Ọlọ́run bá wá ju ẹ̀dá lọ. Ọlọ́run bó ṣe fi wẹ̀dá. Àmọ́ bọ́lọ́run náà ṣe é ṣe nu nínú àwọn àfọ̀hánlò rẹ̀ nu. Tá a bá fẹ́ ṣàdúrà tá a bá fẹ́ kọ́ gbà àfi kó o ti kíkí Ọlọ́run síwájú yìí ṣáájú ṣe subhanallah ṣe la ilaha illallah ṣe alhamdulillah gbogbo àwọn azkaru yẹn ni ó kọ́kọ́ ṣe ná ṣẹ̀ṣẹ̀ wá sọ tán fẹ́ fọ́lọ́run. Ànábì Yusuf alayhi salatu wassalam ó yin Ọlọ́run ọba wa ní tawaffani musliman ní tí wọ́n fẹ́ báyìí tó kù. توفني مسلما. Òun láti bọ̀ tán rí kí n parí ẹ̀ síbi tó dáa. Ẹ̀mí yìí ò lè balẹ̀ ká ní wòlíì kan ní ṣéhù kan ní. Nígbà tó bá ti fàyè lẹ̀ ó tí mọ̀ tí ó kan yọ̀rọ̀ rẹ̀ ó tí di wòlíì tó bá ti fàyè lẹ̀. Torí wòlíì lè padà di kèfèrí kó tó fàyè lẹ̀. Àwọn tó sin lọ́wọ́ ọba jù ọ́ lọ ti di kèfèrí rí bí àtàn bẹ́ fàyè lẹ̀. Bìrìsísù làábìdì bó ṣe sin lọ́wọ́ ọba fáìmọ̀ iye ọdún tó àwọn kan ní 60 years ló fi sin lọ́wọ́ lẹ́yìn ìlú lóhun nìkan tí ń gbàwẹ̀ tí ń ṣe mímọ́. Bọ́lọ̀ ń fẹ́ nígbà tí ó fàyè lẹ̀ Abdullahi ibn Abbas ló pìtàn rẹ̀. Nígbà tí ó fàyè lẹ̀ ń kèfèrí ni. Àṣemáṣe ṣìnà kan lọ kọ́kọ́ ṣe nígbà tó yá ṣètánì tún ti o tún pààyàn. Nígbà tí wọ́n á mú tí wọ́n fẹ́ pàdí ṣètánì tún yọ sí ṣètánì sọ fún mi ṣé mo ké èmi tí mo dọ́gbọ́n tí mo tì ọ́ débi òde yìí mo tún lè dọ́gbọ́n tó fi bọ́ lọ́wọ́ ìṣòro yìí. Lónà àwọn òkè tóun bá sì bọ́ tòótọ́ òun lè túbà. Ṣètóun bá ní ẹ̀bẹ̀ mi bá wà náà nìrètí wà ó lè túbà lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run sọ tọ́lọ́run sì forí jìn ẹ̀ṣẹ̀ wo lòun ṣẹ̀tẹ́ nìkan ṣẹ̀ rí. Ṣètánì ní tó bá yẹ sí pé ó fẹ́ kí n ṣàánú rẹ kàn rọra forí kanlẹ̀ fún mi ibi tó wà ó ní wọ́n ti dè mí mọ́gì ní ilé forí kanlẹ̀ ó ní kàn rọra mirí báyìí kan jurílẹ̀ díẹ̀ báyìí
ìjù tó jurí ilẹ̀ kó tó ṣírí pákè ni wọ́n bẹ́ lórí lẹ́yìn tó sin lọ́hùn fáìmọ̀ iye ọdún. a sì ráwọn kan tán fi gbogbo ìgbà wọn ṣẹ lọ́hùn tán fi gbogbo ìgbà wọn ṣàìmọ̀ lọ́hùn ó kù sáátà díẹ̀ tí wọ́n fàyè lẹ̀ Ọlọ́run ó sì fẹ́ ìmọ́lẹ̀ sí wọn lọ́kàn. ẹni tí ó bá ti parí ìrìn àjò rẹ̀ ẹ̀mí rẹ̀ ò lè balẹ̀. Ànábì Yusuf alayhi salatu wasalam láyà tiẹ̀ náà ń já níbẹ̀ lọ́hùn yìí pé ìwọ owó ti wà ọlá ti wà ìmọ̀ ti wà kí mo tún fẹ́ tawaffani musliman kí n parí ọ̀rọ̀ mi síbi tó dáa lókù kí n jẹ́ mùsùlùmí tí ń fi fàyè lẹ̀. kó o sì ṣírò mi máwọn ẹni rẹ kí n wà ní sáfù àwọn bàbá tó bí mi Ibrahim sáfù Ishaq sáfù anabi Yakubu alayhi salatu wasalam ọlọ́mọ ṣàṣọrọ tiwa náà bẹ́ẹ̀ o. ọlọ́run wa ní dhalika min anba'il ghaibi nuhihi ilayka wa ma kunta ladayhim idha jama'u amrahum wa hum yamkurun. dhalika min anba'il ghaibi nuhihi ilayka wa ma kunta ladayhim idha jama'u amrahum wa hum yamkurun. ọlọ́run ní dodo yìí tá a sọ yìí ìtàn tá a pa láti bẹ̀rẹ̀ débi tá a pa á dé yìí Muhammadu dhalika min anba'il ghaibi àwọn làbárè kọ̀kọ̀ ni information nù kọ̀kọ̀ ni ó kúkú mọ̀ tẹ́lẹ̀ nuhi ilayhi àwa láàfin ránṣẹ́ sí wọ Muhammadu. ṣe é mọ̀ pé ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ súrátù Yusuf yà sọ pé àwọn kèfèrí Mákà àwọn ni wọ́n challenge wọ́n sì àwọn kan sì ni wọ́n lọ gba ìbéèrè yẹn wá látọ̀dọ̀ àwọn Yehudi ni pé ó dà pìtàn fún wa ìtàn Yusufu fún wa bó ní tó ṣe àti ní tó ṣe láyé àti gbogbo ìṣòro tó rí ní gbogbo ìtàn yìí fi wá lẹ́kùnrẹ́rẹ́. Ọlọ́run wa ń sọ pé ìtàn lápá yìí o ará Mákà tí ọ̀gbẹ́ Ọlọ́run dọ́ ṣó yẹ kí wọ́n gbà nísìnyí àbí ó yẹ kán gbà ní pé wọ́n Muhammadu ànábì Ọlọ́run ni ọ́ ṣebí àárín wọn ló gbé dàgbà wọ́n kúkú mọ̀ pé ọ̀lọ́ kàwé ń bì kan tó fi ní bóyá bẹ́ẹ̀ ló ti kọ́ dodo tó ń wí yìí. dhalika min anba'il ghaib làbárè inú kọ̀kọ̀ ni nuhihi ilayka tá a mú ránṣẹ́ sí wọ Muhammadu. wàhùn yamkurun wa ma kunta ladayhim ó kúkú fojú wọn kọ́ pamọ́ ń pè má kunta ladayhim ó sí lásìkò ànábì Yusufu ọ̀ bá gbé táfi wá ní bóyá oṣooju rẹ ló fi rí tàn náà pàtí gbogbo síkwẹ́ǹsì ọ̀rọ̀ náà tẹ̀léra wọn àbẹ́yìn ò rí kédodo bá ṣe pìtàn yìí láti wẹ̀ dé parí síkwẹ́ǹsì ẹ̀ ń tẹ̀léra wọn àfi bí ìgbà kó ṣojú àwọn wo fíìmù. kẹ́ni tán anabi Muhammad sallallahu alayhi wa sallam ti thousands of years tó ti kọjá tí gbogbo tàn yóò ṣojú ẹ̀ tó sì wá pàtàn yẹn lẹ́sẹẹsẹ báyìí ṣe ti mọ̀ nípa anabi Ọlọ́run ọba ni. má kunta ladayhim wò kúkú sí nílẹ̀ Kàníánù ó sí nílẹ̀ Egypt ìdí ajímọ̀ ọ̀hún àmọ̀ráhùn níjọ́ táwọn ọmọ ìyá Yusufu ṣe mítínì nípa àwọn fẹ́ sọ sí kànga wàhùn yamkuruna tán fẹ́ dá gbèsè ayé rẹ̀ rú. níjọ́ tí ìyàwó ọ̀gá tí wọ́n ń pète pèrò pé yọ wẹ̀wọ̀n sọ wà ń bẹ̀ ní tó fi rí gbogbo tàn yí pa báyìí ó yẹ kára Mákà obìnrin àwọn gbogbo òbéèrè yìí kan tara rẹ̀ gba Islam kan tara rẹ̀ sin lọ́wọ́n ọba wa ma aktharun nasi walau harasta bimu'minin. àmọ́ Ọlọ́run ní wa ma aktharun nasi walau harasta bimu'minin ó lè wọn ànábì kí gbogbo wọn jẹ́ mùsùlùmí kọ́ ọmọ sojú kòkòrò bẹ́ẹ̀ alhirsu ní ìgbìyànjú tá a bá ṣe pẹ̀lú motivation tó bá lágbára pé mo fẹ́ kí nǹkan báyìí ó rí báyìí mo fẹ́ kí nǹkan báyìí ó di báyìí òun náà ń pè ní hirsu Yorùbá tá a lè fi tu náà ní ojú kòkòrò àbí kíyàn ṣe kíyàn lérò ń gbà nǹkan lọ́nà tó lágbára pé mo fẹ́ Ọlọ́run wa ni àmọ́ aktharun nasi walau harasta bimu'minin ó lè máa ń wọ Muhammadu kí gbogbo ara Mákà ó di mùmìnì kọ́pọ̀lọpọ̀ èèyàn ó di mùmìnì àmọ́ majority ènìyàn aktharun nasi majority ènìyàn tá a dá tẹ́ńbẹ́ lérí ilẹ̀ wọn lè jẹ́ mùmìnì èyí tí ò ní gbà ní ọ̀pọ̀ nu wọn torí Ṣẹ̀tánì tí ò ní jí wọn gbà náà kò tí ì relent òun náà sì ń ṣiṣẹ́ kò dáṣẹ́ dúró wa ma aktharun nasi walau harasta bim lẹ́yìn tó pìtàn tó pa fún wọn yìí náà wọ́n sì tún máa dá òtún pé àwọn àlìjẹ̀nú náà ń kọ́ ó ti yọ́ lọ sílẹ̀ Ṣáàmù lọ kọ́ ni wọ́n sì tún máa wà wá wí wa ma tasalum alayhi min ajrin in huwa illa dhikrun lil alamin. tasalum alayhi min ajrin in huwa illa dhikrun lil alamin. ó kúkú béèrè owó lérí iṣẹ́ tó ń ṣe yìí
má tasalum alayhi min ajrin tí ò ní wọ́n kọ́lé fún ọ ní nípa ẹ̀fọ́ account number mi kí n tó lè ṣe wáàsí fún yín ó kúkú béèrè owó lérí ẹ̀ in huwa illa dhikrun lil alamin ṣe bó fi ń ṣèrántí fún wọn ni àánú wọn náà ní tí wọn náà là ń ṣe kán mọ́ bá jìyà kán mọ́ jẹ́wé yáwájú ọlọ́run in huwa illa dhikrun lil alamin ìrántí ọlọ́run lásán ni láti fi lè rán gbogbo wa létí gbogbo ayé pátápátá àti ará Mẹ́kà àtẹni tí èsì ará Mẹ́kà àti funfun àti dúdú ètò ìrántí l'Al-Qur'ani jẹ́ fún gbogbo wa. a ti bára sọ̀rọ̀ lẹ́yìn náà rí nígbà tá a ṣe tafsiri Suratu Hud ká mọ̀ tún mẹ́nu lọ bẹ̀ mọ́ ọjọ́ ti lọ nípa àbèrè owó lérí àṣìṣe ọlọ́run àtàní béèrè owó sótọ́ àbí ọ̀tọ̀ kí lé tí ò tọ́ fáwọn ànábì ọlọ́run kí lé dé tọ́pọ̀lọpọ̀ àfáà ìsìláàmù fi padà wá sọ pé ó tọ́ fún àwa tá ìṣe ànábì ọlọ́run kákọ́ mọ́ kí ká ní ó lọ́ọ́ mọ́ wọlé kí wá o mọ́ wọlé kí wá ò ní ṣẹ̀záàmù ò ní wọ kíláàsì a ṣe wá a ṣe tẹ̀fsírì ẹ mọ́ wo dátà wa ẹ mọ́ wo ná wa ẹ mọ́ wo jẹnẹrétọ̀ wa abẹ́ra ac orú máa fún tẹ̀fsírì gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ìjọ́tọ́nù ìsìláàmù àbí ọ̀tọ̀ aṣọ àlàyé tọ́pọ̀ lérí rẹ̀ níbi tẹ̀fsírì Suratu Hud tá a sì àkóyawọ̀ rẹ̀ náà ní pé kò sí aburú ńbẹ fẹ́ni tó bá ní bùkátà nù àfa ẹni tí ó bá ní bùkátà tó bá lè yọ̀ǹda kò bá dáa torí kò lè kẹ́mì rẹ̀ lè tú pé ó rí ládàá rẹ̀ pé níwájú ọlọ́run de gbogbo ìgbà náà kọ́ ni káfà máa jẹ́ àtẹ́wọ́gbọ́ rẹ̀ ayé pé bá kọ́ mọ́sálásí àfi ká ṣe báárà bàbá tí wọ́n fomi báárà wẹ̀ wá ní inú ìsìláàmù àfi ká ṣá tọrọ yìí náà sì ní náà ni àfẹ́jàrá mu àbíbò tọkọlọ́n ṣàánú wa kọ́kẹ́ wa jù báyìí lọ ká béèrè kò sá burú bí àmọ́ táfà bá ní akáfà náà mọ̀ náà kò burú bí káfà gan máa sanwó oúnjẹ àwọn ọmọ kíw kọ́ máa bọ́ ọmọ kíw kọ́ máa bọ́ jàn mọ́ má retí pé àwọn jàhán ló yẹ kẹ́ mọ́ mu wá nígbà tọ́lọ̀ ti ní kó wà lọ́dọ̀ tiẹ̀ tí ò sí lọ́dọ̀ wọn náà ló tù fún wọn ànábì àmọ́ fáwọn sàábí tí ò bá ní àwọn sàábí tó bá ní tànábì náà bá ní àwọn náà fún gbogbo ẹ̀ ló ní ìpìlẹ̀ nú ẹ̀sìn wàkà ayé min ayatin amaka aya ní pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi samawati wal ardi yamurruna alayha wa hum anha muridun subhanallah wa bihamdihi subhanallahil azim subhanallah wa bihamdihi subhanallahil azim kalimatani khafifatani ala lisani ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين